Hallelujah. Ẹ káàárọ̀, a kú ojúmọ́ o. A kú òní, a kú ọjọ́ ìsinmi òní, Sunday ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tá a wà nù rẹ̀ yìí. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo àwa tá à ń gbọ́ mi nílé níbi gbogbo tá a ti ń gbọ́ mi pé a kú ọjọ́ ìsinmi òní o, a kú ọjọ́ Olúwa. Ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ láyé. Mo fẹ́ kẹ́ ẹ ké sí àwọn tó wà nítòsí wa wípé ìsìn ọ̀wọ̀ yìí ti bẹ̀rẹ̀ o. Lédè Yorùbá ìsìn ọ̀wọ̀ yìí ti bẹ̀rẹ̀. Àwọn tí onígẹ̀ẹ́sì ti ṣe tiwọn sẹ́yìn a ti bẹ̀rẹ̀ ìsìn ọ̀wọ̀ yìí o. Jesus Lovers Everywhere Online Community Church ló gbé ìsìn ọ̀wọ̀ wa bá wa lónìí ọjọ́ Olúwa wípé kájọ jọ́sìn sí Ọlọ́run, kájọ júbà Ọlọ́run papọ̀. Níbikíbi tá a bá wà lágbàáyé kò sí àwáwí o. Àwáwí ò dá nǹkan o. Kò síbi táwáwí ti dá nǹkan. Béèyàn ó jèrè nǹkan kan láyé kò lè láwáwí. Àwáwí ò dá nǹkan. Àwa tá a láwáwí nípa ohun tó ń ṣe tọlọ́run, àwa tá a mọ rírì rẹ̀. Mo fẹ́ ká súnmọ́ra wa ká papọ̀, ká para wa pọ̀, ká pe ara wa papọ̀, ká júbà Ọlọ́run papọ̀, ká mọ rírì ẹ̀. Mo fẹ́ ká fọpẹ́ wọlé bí ìṣe wa lónìí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà láyé, láti wà láyé rere. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ ká gbéga, ká mọ rírì ẹ̀ lónìí. Níwọ̀nba ìṣẹ́jú tá a ní, àkókò yẹn ò pọ̀ dáadáa lénìí. Mo fẹ́ ká fi wọn bá àkókò tá a ní ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ṣe dáadáa. Sunday kejì rèé o, ọjọ́ ìsinmi kejì rèé nínú oṣù yìí. A ti rí ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí. Ó kù ọ̀sẹ̀ mẹ́ta tá a fi la oṣù yìí kọjá, tá a fi la ọdún yìí kọjá. Olúwa ṣe fún mi, ó ṣe fún ẹ. Abíamọ tòótọ́ ni. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ kó júbà ẹ̀ níbikíbi tó bá wà. Ipòkípò tó bá wà lónìí, tó bá lè gbọ́ mi, tó bá lè rí mi, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹni tó dá ojú ó ń rí o, ẹni tó dá etí ó ń gbọ́, ẹni tó dá ọkàn ó mọ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ó ń rí ọ, ó ń rí ọ, ó ń rí ọ, ó ń gbọ́ ẹ. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ kó gbéga kó yìn. Ọlọ́run dáadáa ni, bàbá dáadáa ni. Òun ni abíamọ tòótọ́. Mo fẹ́ kó yìn, kó gbéga lówùrọ̀ yìí. Ọlọ́run á gbé ọ̀gá yìn ọ́. Àjúbà rẹ̀ á sọ wípé o ṣeun. A kí ọ wípé o ṣe. Ìwọ Ọlọ́run ẹlẹ́dàá wa, ìwọ bàbá wa, ìwọ Ọlọ́run wa, ìwọ gángan lolùrànlọ́wọ́ wa, ìwọ ló rán ìrànwọ́ sí wa. Ọlọ́run o ṣeun. Ọba ni ọ́ ní gbogbo ọ̀nà. Ìwọ lọba àwọn ọba, ọba àwọn ìjòyè, ọba àwọn aráàlú. Ọlọ́run o ṣeun. A gbé ọ̀gá, o ṣeun. A gbé ọ̀gá. Ẹ̀mí mímọ́ o ṣe, bàbá o ṣe, Jésù o ṣe. Ìwọ tó bá mọ rírì ẹ̀, mo fẹ́ kó sọ fọ́lọ́run wípé bàbá o ṣe, ọmọ o ṣe, ẹ̀mọ́ o ṣe. Tẹ̀ sórí sójú aago tó fi ń gbọ́ mi wípé bàbá o ṣe, ọmọ o ṣe, ẹ̀mọ́ o ṣe. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an dáadáa lónìí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ṣe é gan-an ni o. A ti la oríṣiríṣi nǹkan kọjá lọ́dún yìí. Pàápàá lọ́sẹ̀ yìí gan, ọ̀sẹ̀ tá a ṣe lò kọjá yìí. Ọlọ́run ṣe. Ọba tó kó wa yọ nínú ewu, ó ṣe. Ọba tó ń pèsè fún wa, ó ṣe dáadáa. Òun ló fún wa ní rírí jẹ, òun ló fún wa ní rírí mu. Ọba tó mú káyọ̀ mọ́ wa tẹ̀síwájú, ó ṣe. Ọba tó ń fi ìyanu bẹ̀ wá wò, tó ń fi ohun rere bẹ̀ wá wò, ó ṣe. Ọlọ́run ó ṣe. Bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe. Ó yá dúpẹ́ lọ́wọ́ ìwọ náà gbéga gbéga. Má jẹ́ kẹ́lòmíràn bá ẹ gbọ́ lọ́rùn rẹ ga. Fi ẹnu rẹ tìkálára rẹ fi gbéga. Fi ẹnu rẹ tìkálára rẹ fi yìn. Ó yá gbéga fún ara rẹ. Ìwọ náà gbéga gbéga. Júbà rẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Júbà rẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. O ṣeun, o ṣe bàbá, o ṣe ọmọ, o ṣe ẹ̀mí mímọ́, o ṣe bàbá, o ṣe ọmọ, o ṣe ẹ̀mí mímọ́, o ṣe bàbá, o ṣe ọmọ, o ṣe ẹ̀mí mímọ́, o ṣe bàbá, o ṣe ọmọ, o ṣe ẹ̀mí mímọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáyé, òwúrọ̀ yìí la dúpẹ́ lọ́wọ́ rẹ o. A mọ rírì oore rẹ. O ṣe lọ́pọ̀lọpọ̀. Abíamọ ni ọ́, abíamọ tòótọ́. Ìwọ ló ń ṣètọ́jú wa ní jíjáde, ní wíwọlé wa, ní rírí ná, ní rírí lò, ní jíjẹ, ní mímu. Ó mú àwa láyé, ó mú àwa láyé rere. Ó dá sí wa. A yìn ọ́, a gbé ọ̀gá. O ṣe lórúkọ Jésù Kristi. Gba ọpẹ́ wa lórúkọ Jésù Kristi. Gba ẹ̀yìn wa. Ìwọ ni ọba àwọn ọba. Ìwọ ló gba ọkàn wa là lọ́wọ́ ìparun, lọ́wọ́ ègbé.
o ṣeun, o fún wa ní ìyè àìnípẹ̀kun, o ṣeun, o mú kí ẹ̀mọ́ máa gbé inú wa, o ṣeun, o fún wa ní oore ọ̀fẹ́ àti tẹ̀lé àti súnmọ́ àti máa lépa rẹ, o ṣeun, a gbé ọ̀gá ní gbogbo ọ̀nà tó ti ṣe fún wa lórúkọ Jésù, lórí bàbá, lórí màmá, lórí ọmọ, lórí ẹ̀gbọ́n, lórí àbúrò, lórí àwọn òbí wa, o ṣe. Olúwa gba ọpẹ́ wa, ọpẹ́ àti èyí wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà níwọ̀nba àkókò tá ó wọnú ìwé mímọ́ láti gbọ́ ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù tí kálára rẹ bá wa sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mọ́. Ẹ má jẹ́ kó yí ìgbésí ayé wa padà, ẹ má jẹ́ kó ṣe ìyanu nínú ayé wa. Nípa agbára ẹ̀mí mọ́, ọ̀rọ̀ Ọlọ́run kó ṣe ìyanu nínú ayé wa, bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Ó ṣe Ọlọ́run ìyàtọ̀ agbára. Jésù Kristi Olúwa wa. Mo ní Jésù Kristi Olúwa wa. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí, ọ̀rọ̀ tó ṣe kókó ni nípa ọ̀rọ̀ ìgbésí ayé wa àti ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ló máa dífá fún ìbáṣepọ̀ wa pẹ̀lú ènìyàn. Bí ẹni tí ó mọ Ọlọ́run yóò ṣe bá ènìyàn ṣe, ó yàtọ̀ sí bí ẹni tí kò mọ Ọlọ́run bí ó ṣe bá ènìyàn ṣe. Ṣé wá rí pé ìyà tá a bá kọ sọ́lọ́run náà la máa kọ sáwọn ará ayé o. Bẹ́ẹ̀ ni. Torí pé ìfẹ́ tá a fẹ́ fi hàn sọ́lọ́run ara ayé láti máa bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ohun tá a fẹ́ ṣe fọ́lọ́run ara ayé láti máa bẹ̀rẹ̀. Ara ènìyàn láti ń ṣorí Ọlọ́run. Ọlọ́run ò ṣe fojú ara rí. Àwọn èèyàn ló ń ṣojú Ọlọ́run fún wa. Gbogbo ohun tá a ṣe nínú ayé wa fọ́lọ́run, èèyàn là ń ṣe fún. Bẹ́ẹ̀ ni. Olúwa ò nílò àfikún. Pípé ni Ọlọ́run, kò nílò kíni? Àfikún. Ọlọ́run ò nílò àfikún láti jẹ́ Ọlọ́run. Kò ṣe fikún, kò ṣe yọ kúrò. Abili akata. Ọlọ́run ò ṣe fikún, kò ṣe yọ kúrò. Ohun tá a bá fẹ́ ṣe fún èèyàn náà là á ṣe fún lórúkọ rẹ̀. Òun ló ṣe ní wípé ẹni tó bá gba àwọn wọ̀nyí, ìtó kéré jù nú wọn gan ó gbà mí. Ohun tó bá ti ṣe fún wọn náà ló ṣe fún mi. Òun ló wá mú ẹ̀mí mímọ́ kọ sí mi wípé ohun tí mo gbọ́dọ̀ fi bá wa sọ̀rọ̀ rèé lénìí. Má jẹ́ kó yà ẹ́ lẹ́nu wípé ohun tí mo fẹ́ sọ lénìí ó wà nú ọ̀rọ̀ Ọlọ́run ni. Kì í ṣe gbogbo ìgbà náà la máa fò káàkiri, la máa gbé sí àsókè. Àwọn ìgbà míì a nílò àti pera wa sí àpéjọ ìrònú. Ká pé ara wa papọ̀. Ká ṣàwárí ara wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ká mọ bí ìrìn àjò ayé wa, ká mọ bó ṣe ń tẹ̀ ẹ́ sí. Ká mọ irú ìrírí tí a ní láyé. Ká mọ̀ bóyá ìrìn àjò ayé wa, bí ayé wa ṣe ń lọ, bí ìrírí wa ṣe ń lọ, ibo ló fẹ́ já sí gangan. Ọdún yìí fẹ́ lọ sópin, a máa bọ́ sínú ọdún tuntun. Tá a bá ronú jinlẹ̀ bá a ṣe ṣe ọdún tá a wà nù rẹ̀ yìí, ṣé bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ ṣe ọdún tó ń bọ̀? Kò dìgbà tá a bá ti ń ṣe ìpàdé ìrékọjá sí ọdún tuntun tá à ń pè ní crossover service ká tó ronú. Àwọn tó ní òye, tó ní ọgbọ́n, tó láròjinlẹ̀, àtìgbà yìí ni wọ́n ti wà nínú ìrònú, ìṣìpẹ̀ àti ìjíròrò èrò ọkàn wọn wípé báwo ni ìrírí mi ṣe rí lọ́dún yìí? Kí ni àtúnṣe tí mo gbọ́dọ̀ ṣe? Kí ni àwọn ibi tí mo ti tà sé orí ọ̀fẹ́ Ọlọ́run? Kí ni àwọn ibi tí mo ti tà sé òfin Ọlọ́run? Kí ni àwọn ọ̀nà tọ́lọ́run ti gbà bínú sí mi tí mo gbọ́dọ̀ ṣe àtúnṣe nítorí ọdún tuntun tó ń bọ̀? Ohun tí mo fẹ́ sọ nípa agbára ẹ̀mí mọ́ lónìí, òun ni a pè ní orísun ìjìyà àti ìpọ́njú. Báwo ni ìjìyà ṣe wọnú ìgbésí ayé ènìyàn? Kí ni gangan ni orísun ìpọ́njú? Kí ni ó bí ìpọ́njú? Kí ni ó bí ìjìyà? Ṣé a bí wa sínú ìpọ́njú ni àbí a bí wa sínú ìjìyà? Ìpọ́njú ṣe pọ̀ láyé, ìjìyà ṣe pọ̀ láyé, àti àwọn ibi tó ń fẹ́ràn Ọlọ́run, ìlú tààrò bó ń fẹ́ràn Ọlọ́run, àrí ìjìyà ń bẹ. Ìlú tí ò fẹ́ràn Ọlọ́run, àrí ìjìyà ń bẹ. Nígbà tá a dáyé, tá a bá wọn tó ń ṣayé ká tó dáyé, àrí ìjìyà nú ayé wọn.
nígbà táwa náà bẹ̀rẹ̀ sí ní dàgbà tá à ń gbé ìgbésí ayé tó wù wá, a bẹ̀rẹ̀ sí ní rí àpẹẹrẹ ìjìyà. Èèyàn ò lè pẹ́ láyé kó tó mọ̀ wípé ìjìyà àti ìpọ́njú lára ìrírí ni láyé. Òun ni àwọn àgbà bọ̀ lọ́ ṣe wípé ìrírí lágbà, ara ìrírí ni ìjìyà àti ìpọ́njú. Mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi, lórúkọ Jésù ìyà ò ní jẹ wá, lórúkọ Jésù ọ̀tá ò ní pọ́n wa lójú o. Àmì rẹ̀ ò lárinrin. Mo ní lórúkọ Jésù ìyà ò ní jẹ wá, lórúkọ Jésù ọ̀tá ò ní pọ́n wa lójú. Ẹ ká bẹ̀rẹ̀ nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kejì. Máa ka ẹsẹ̀ 5 àkọ́kọ́ kí n tó lọ sínú ìwé Pétérù orí kìíní náà. Ẹ jọ̀ọ́ ẹ fi sùúrù bá mi lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, ọ̀rọ̀ yìí ó ṣe kókó. Mo fẹ́ fi yé wa orísun ìjìyà. Tá a bá mọ ibi tó ti wá, a lè dẹ́kun ẹ̀. Tá a bá mọ ibi tó ti wá, a lè dá dúró. A lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé gan tá a fi ní rí ìjìyà. Ọ̀tá ò yẹ kó máa fi onígbàgbọ́ jẹ̀yà. Ọ̀tá ò yẹ kó máa pọ́n onígbàgbọ́ lójú. Bẹ́ẹ̀ ni Jòhánù kìíní orí kejì ẹsẹ̀ 5 àkọ́kọ́ ní, ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀, àwa ní alágbàwí lọ́dọ̀ Baba Jésù Kristi olódodo. Ǹjẹ́ rántí ọ̀rọ̀ Ọlọ́run tó ní pé Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ni kó ronú pìwàdà. Ó ní ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ báwo? Ṣebí Jésù ti wá, ó ti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Jésù ti yanjú gbogbo tó ní ṣe pẹ̀lẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni ó fún wa ní ìgbàlà. Ìgbàlà ń ṣe àfipá fún ni, a lè fipá gbà ọ́ là. Ǹjẹ́ wọ́n kọ́ àwọn àgbàlagbà sọ wípé ajá tí ò bá gbọ́ fèrè ọlọ́dẹ yóò ṣe kí ni? Yóò sọnù sígbó. Kò sí bọ́lẹ́dẹ́ ṣe lè dẹ tó, tọwọ́ rẹ̀ dẹ tó, bí ajá rẹ̀ ò bá gbọ́ fèrè rẹ̀ yóò dóúnjẹ fún àmọ̀tẹ́kùn àti àwọn ẹkùn tó ń bẹ nígbó, yóò sọnù. Ìgbàlà ò ṣe fipá fi fún ni. Ìgbàlà ọ̀rọ̀ ìpinnu ni. Ó ní ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín, ẹ̀yin ọmọ mi, kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ nípọn níwájú Ọlọ́run. Ó túmọ̀ sí wípé bí èèyàn bá tilẹ̀ ti di àtúnbí, ó gbọ́dọ̀ mọ tó yẹ kó ṣe tó bá bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀. Ẹni tó ti di àtúnbí tó ti wà nínú Kristi ò yẹ kó dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ó lè bá ara rẹ̀ nínú ẹ̀ṣẹ̀. Ó lè bá ara rẹ̀ nínú iṣẹ́ ti ara. Ìwé mọ́ fi yé wípé bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀, àwa ní alágbàwí lọ́dọ̀ Baba Jésù Kristi olódodo. Ẹ máa bá mi ká lọ. Òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í sì ṣe fún tiwa nìkan, ṣùgbọ́n fún ti gbogbo aráyé pẹ̀lú. Nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́. Kí ni ẹ̀ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Òfin ta ni? Òfin Ọlọ́run. Ìyàtọ̀ wà nínú ẹ̀ṣẹ̀ àti kéèyàn lu òfin ìlú. Òfin Ọlọ́run a máa yàtọ̀ sí òfin ìlú, bó tilẹ̀ jẹ́ wípé nínú òfin Ọlọ́run la ti mú òfin àwọn ìlú jáde kí a bá lè ní ìrẹ́pọ̀ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ara wa gẹ́gẹ́ bí àwọn ará ìlú. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ó jẹ́ lílu òfin Ọlọ́run, rírú òfin Ọlọ́run. Ẹni tó bá ti dẹ́ṣẹ̀, ó rú òfin Ọlọ́run nìyẹn. Ó bá jẹ́ ẹni tó ti dàtún bí àbó ti mọ̀ Jésù, ohun tó bá ti mú ẹ máa rú òfin Ọlọ́run, ó ti di ẹlẹ́ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ló ń dá yẹn. Ó ní nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́. Ìwọ tó lè pa òfin Ọlọ́run mọ́, ò mọ Ọlọ́run. Pípa òfin Ọlọ́run mọ́ la fi mẹ́rin tó súnmọ́ Ọlọ́run. Ó gbọ́ mi dáadáa sà. Pípa òfin Ọlọ́run mọ́ òun la fi mọ̀ kí ni o? Ẹni tó súnmọ́ Ọlọ́run.
kì í ṣe dídọ́nu. Ọ̀pọ̀lọpọ̀ oníwàásù ló mọ bó ṣe ń dọ́nu lónìí, ẹnu wa dánjú kí ló dálẹ̀ lọ. Ṣùgbọ́n ẹni tó pa òfin Ọlọ́run mọ́, òun lẹni tó mọ Ọlọ́run, òun lẹni tó súnmọ́ Ọlọ́run. Kì í ṣe ẹni tó dọ́nu o, kì í ṣe ẹni tó lè sọ̀rọ̀ lénìí kí ilẹ̀kùn, kì í ṣe ẹni tó lè máa sọ lénìí títí ọ̀la kó má dàndúró kó sì máa sọ méjì lẹ́ẹ̀kan. Irọ́, kó ṣe nípa ẹ̀bùn, bóyá ẹ̀bùn ara ni àbí ẹ̀bùn ẹ̀mí. Irọ́, kò ń ṣe nípa rẹ̀ láti mọ ẹni tó mọ Ọlọ́run. Ó lè jẹ́ pé kò sí iye ẹ̀bùn tó lè ní tí ó lè wú jáde, kò sí iye ẹ̀bùn tó lè fi hàn wá, èṣù náà lè ṣe bẹ́ẹ̀. Òun ló ṣe jẹ́ wípé nígbà tí Mósè dé Íjíbítì, gbogbo àrà tó dá làwọn alálùpàídà náà dá. Àgbà tọ́lọ́run fi àjùlọ hàn nínú gbogbo àrà yẹn. Bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí Dáníẹ́lì náà. Bóun bá lè túmọ̀ àlá, àwọn abókù sọ̀rọ̀ náà lè túmọ̀ àlá, àwọn oṣó lè túmọ̀ àlá, àwọn tó ń wo òjìji tó ń wo ìràwọ̀ wọ́n lè túmọ̀ àlá. Bẹ́ẹ̀ ni kò sí ẹ̀bùn tó ní nínú Ọlọ́run tí èṣù náà ò ní tiẹ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ẹ̀bùn la fi mọ ẹni tó mọ Ọlọ́run, ní pípa òfin Ọlọ́run mọ́ la fi mọ ẹni tó mọ Ọlọ́run. Má bá mi ká lọ. Ẹni tí ó bá wí pé èmi mọ̀ ọ́ tí kò sì pa òfin rẹ̀ mọ́, èké ni. Ṣé èké ni wọ náà? Èké ni, òtítọ́ kò sì sí nínú rẹ̀. Ọlọ́run ò ní ṣe ẹ́ lékè, ìwọ náà má ṣe ra rẹ̀ lékè. Tó bá lo mọ Ọlọ́run tó kì í pa òfin ẹ̀ mọ́, ó ń fi fún Ọlọ́run, ó bẹ̀rù Ọlọ́run, ó fẹ́ràn Ọlọ́run, ó jọ́sìn Ọlọ́run, ó fọlọ́run ṣàkọ́kọ́ ní gbogbo ìrìn àjò ayé rẹ̀ àti gbogbo ìrònú ayé rẹ̀ àti gbogbo ìgbésẹ̀ ayé rẹ̀. Ó mọ Ọlọ́run, èké ni ẹ́, onírọ́ ni ẹ́. Nǹkan tí ìwé mọ́ sọ nìyẹn, òtítọ́ ò sí nínú rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹsẹ̀ karùn-ún ó ní, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń pa òfin rẹ̀ mọ́, lára rẹ̀ ni a gbé mú ìfẹ́ Ọlọ́run pé. Nítòótọ́ ìfẹ́ Ọlọ́run, ara ẹni tó ń pa òfin Ọlọ́run mọ́, òun ni ìfẹ́ Ọlọ́run wà ní pípé nínú ẹ̀. Lára ẹni yẹn ni ìfẹ́ Ọlọ́run wà ní pípé. Nítòótọ́ nípa èyí ni àwa mọ̀ pé àwa ń bẹ nínú rẹ̀. Ìwọ tó pa òfin Ọlọ́run mọ́, ò sínú Ọlọ́run o. Ìwọ tí ò pa òfin Ọlọ́run mọ́, ìfẹ́ Ọlọ́run ò sí ní pípé nínú ọkàn rẹ o. Ìfẹ́ ara rẹ ló pọ̀ jù. Bẹ́ẹ̀ ni mo sọ nípa orísun ìjìyà àti ìpọ́njú lónìí. Mo fẹ́ kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ní ìpilẹ̀ṣẹ̀ ìjìyà, ẹ̀ṣẹ̀ ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú, ẹ̀ṣẹ̀ ní orísun ìjìyà. Ohun tí mo fẹ́ kọ́kọ́ jẹ́ kí a mọ̀ nìyẹn. Ẹ jẹ́ ká wo ìwé Pétérù kínní orí 4. Máa ka ẹsẹ̀ méjì àkọ́kọ́, máa wá lọ sí ẹsẹ̀ 13 sí ìsàlẹ̀. Ǹjẹ́ bí Kristi sì jìyà fún wa nípa ti ara, irú inú kan náà ni kí ẹ̀yin fi há mọ́ra. Nítorí ẹni tí ó bá ti jìyà nípa ti ara, ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi lónìí, wá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o. Jésù kú fún wa, ó jíǹde ká lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni. Nígbà tó sọ wá di àtúnbí, tó mú wa rékọjá láti ikú sí ìyè, láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kí ẹ̀ṣẹ̀ má ṣe borí wa. Ẹ má jẹ́ a padà bọ́ sínú ìdè ẹ̀ṣẹ̀ mọ́. Ẹ má jẹ́ a padà lọ máa fi ẹ̀ṣẹ̀ ṣeré mọ́. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ a kọ̀yìn sí ẹ̀ṣẹ̀. Ó ní wípé ẹni tí ó bá jìyà nípa ti ara, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó túmọ̀ sí wípé níwọ̀n ìgbà tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀, tó bá nílò ìjìyà nínú ara, fàyè gbà á. Bẹ́ẹ̀ ni ohun tí Joseph ṣe nìyẹn. Ìyà ẹ̀ṣẹ̀ ló jẹ ló fi dé túbú. Joseph ò lẹ́ṣẹ̀ lọ́rùn, ìyà ẹ̀ṣẹ̀ ni. Ìyàwó ọ̀gá tí gbogbo yín lé lónìí, gbogbo yín pariwo lónìí. Mo rántí ìgbà tí mo ṣe iṣẹ́ àgùnbánirọ̀ kí tó ń pè NYSC lọ́dún náà, a rí lára àwọn tájọ́ wá ṣe àgùnbánirọ̀ bẹ́ẹ̀ tó láwọn wá ìyàwó ọ̀gá kiri. Wọ́n wá sugar mommy, ìyàwó ọ̀gá nílò owó kan fi ṣe fine boy for the time being. Wọ́n wá ìyàwó ọ̀gá kiri. Ǹjẹ́ mọ̀ wípé àwọn onígbàgbọ́ ló pọ̀ jù nínú àwọn tó ń sọ bẹ́ẹ̀ tó ń wá wọn kiri? Tẹ́ bá dẹ̀ mọ̀ bí tí mo ti ṣe àgùnbánirọ̀ yìí, ìfẹ́kúfẹ́ pọ̀ ń bẹ. Wọ́n wá àwọn ìyàwó ọ̀gá, àwọn obìnrin tó ti lọ́wọ́, tó ti lọ́rọ̀,
tó ń wá àwọn ọmọ kéékèèké tó fẹ́ bà tiwọn jẹ́ nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ọmọ kéékèèké náà wá àwọn obìnrin yẹn káàkiri tó fẹ́ fi ìfẹ́kúfẹ̀ẹ́ bà ti ayé ara wọn jẹ́. Àwọn kan rí lára wọn bẹ́ẹ̀. Ìjà mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ ni Joseph bá dé túbú. Ìwọ lè gbà kó jìyà ẹ̀ṣẹ̀ dé túbú. Ó dẹ̀ ló mọ Ọlọ́run, ó tí mọ Ọlọ́run. Ó lè gbà kó jìyà ẹ̀ṣẹ̀ kó sọṣẹ́ rẹ nù. Ó lè gbà kó jìyà ẹ̀ṣẹ̀ ohun tó ń ti ń fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣiṣẹ́ kan gbà mọ́ ẹ lọ́wọ́ nítorí pé ó fẹ́ dẹ́ṣẹ̀ sí Ọlọ́run, ó fẹ́ ṣe Ọlọ́run. Ó gbà kan jẹ níyà, kan jẹ níyàn, ó gbà kan yàn ẹ jẹ, ó sì filẹ̀ fọ́lọ́run kó dájọ́ ẹ̀. Ǹjẹ́ o lè ṣe bẹ́ẹ̀? Ó ní ẹni tó bá gbà láti jìyà nínú ara, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí ẹ̀yin kí ó má ṣe fi ìgbà ayé yín yòókù wà nínú ara mọ́ sí ìfẹ́kúfẹ̀ẹ́ ènìyàn bí kò ṣe sí ìfẹ́ Ọlọ́run. Ẹ ká lọ sí ẹsẹ̀ 13 torí àkókò wa. Ó ní ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi, ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi, ẹni ìbùkún ni yín, nítorí ẹ̀mí ògo àti ti Ọlọ́run bà lé yín. Nípa tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní ibi. Wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní ibi, ṣùgbọ́n nípa tí yín à ń yìn ín lógo. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn. Ibi tí mo lọ gangan nìyẹn nínú ẹsẹ̀ Bíbélì yìí o. Má ṣe jìyà bí arúfin. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn tàbí bí olè tàbí bí olùṣe búburú. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí àárí àtọ́nu wọn àtèṣù o torí ìwà búburú ọwọ́ wọn ó fẹ́ lè burú ju tèṣù lọ tí nǹkan tó bá jẹ́ bẹ́ẹ̀ bá wà. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn tàbí bí olè tàbí bí olùṣe búburú tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn. Ìwọ tí ìkòkòrò ilé kò kí ń já ẹ jẹ ká torí pa ó ti débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìtọ́ ṣe ń pẹ́ lórí ẹ̀rọ social media amóhùnmáwòrán tó ní ayára ju bí ajere yẹn, òun ni wípé wọ́n ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn. Àwọn blogger dẹ̀ mọ bó ṣe ń fi wọ́n síbẹ̀. Gbogbo ọ̀ràn ẹlòmíràn náà máa ohun tí ó kàn wọ́n tí ó kẹ lòmíì ayé àwọn èèyàn ìgbéyàwó wọn iṣẹ́ wọn náà máa kọ́, wọ́n á máa fi sórí Facebook, wọ́n á fi sórí Instagram, orí gbogbo ẹ̀. Àwọn onígbàgbọ́ á sì jókòó tì í. Ẹlòmíì á gbàgbé iṣẹ́, ẹlòmíì á gbàgbé ojúṣe, á sì wà ń bẹ̀ látàárọ̀ dalẹ́. Àti mo rẹ́nìkan nígbà kan tó yẹ pé orí Facebook là wà, a máa wà nínú ìpàdé lẹ́nu iṣẹ́ nígbà kan níbi tí mo ti ń ṣiṣẹ́ nígbà kan. Wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ ṣe ìpinnu. Ǹjẹ́ àmọ́ parákùnrin orí Facebook ló wà. Ó díjọ́ kan àwọn ọ̀gá sọ pé sórí Facebook máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀, a máa lé ẹ lọ. Gbogbo wa ti mọ̀ wípé ọkọ̀ ẹ̀ ò bá wa lọ, orí Facebook ló wà. Kí ló ń ṣe lórí Facebook? Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ẹlòmíràn, kì í ṣe ọ̀rọ̀ ti ayé ẹ̀. Torí ayé ẹ̀ ló bá débi tá a wà yẹn. À ń sọ̀rọ̀ bá ayé ẹ̀ ṣe máa da, bó ṣe máa lè ṣiṣẹ́ dáadáa kó lè rí ìgbéga, ṣùgbọ́n yẹn ò bá ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí Facebook ló bá. Ẹni tí mo ń sọ yìí kò sí tó ń bí nǹkan bá ṣẹlẹ̀ nísìnyí ó ti mọ̀. Ó ìwà bẹ́ẹ̀ dò ní o kò yí padà. Ọlọ́run á kó wa yọ. Ó ní wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kẹ́ jáwọ́ nú ẹ̀. Àbí kò sínú Bíbélì tiwọn. Ẹsẹ̀ 16 ló sọ. Ṣùgbọ́n bí o bá jìyà Kristẹni, ìyàwó àtàǹpé ní ìyà Kristẹni. Bí o bá jìyà Kristẹni kí ojú má ṣe tì ẹ́. Ní tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nìyẹn. Bí a bá pa ọ́ lára nítorí orúkọ Olúwa, má jẹ́ kójú tì ẹ́. Bí a bá gàn nítorí orúkọ Olúwa, má jẹ́ kójú tì ọ́. Bí o bá ń jìyà ìyà Kristẹni, agbaṣẹ́ lọ́wọ́ ẹ nítorí pé o kọ̀ láti bá wọn yí ìwé. Agbaṣẹ́ lọ́wọ́ ẹ nítorí pé o kọ̀ láti bá ọ̀gá sùn. Àfún ẹ lóhun tó tọ́ sí ẹ nítorí pé o kọ̀ láti bá wọn ṣàìdá. Má jẹ́ kójú tì ọ́, faramọ́. Kì í ṣe kó máa dùn mọ́ ẹ ṣùgbọ́n fara ṣe kí ni faramọ́. Ṣùgbọ́n bí o bá jìyà bí Kristẹni, ìyẹn là ń pè ní ìyà Kristẹni o.
ìyà téèyàn ń jẹ nítorí orúkọ Olúwa kì í ṣe nítorí pé èèyàn jẹ́ arúfin. Kristẹni ò gbọ́dọ̀ jẹ́ arúfin. Kristẹni àti ẹ̀ṣẹ̀ wọ́n gbọ́dọ̀ yà fúnra wọn, gbọ́dọ̀ yàgò fúnra wọn. Kristẹni tòótọ́ ni o. Ṣùgbọ́n kí o kúkú yin Ọlọ́run lógo ní orúkọ yìí, nítorí tí ìgbà náà dé tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé Ọlọ́run wá. Bí ó bá sì tètè tí ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀, òpin àwọn tí kò gba ìyìnrere Ọlọ́run gbọ́ yóò àti rí. Bí ó bá ṣe pé agbára káká ni a fi ń gba olódodo là, kí ló dé? Torí o lè jẹ́ olódodo lé ní àmọ́ tó máa jẹ́ lọ́la. Bó bá borí ẹ̀ṣẹ̀ lónìí, ṣó máa borí rẹ̀ lọ́la. Ẹ̀tànjẹ tó borí lónìí, ṣó máa borí rẹ̀ lọ́la. Ìwé mọ́ sọ wípé nínú ìwé ọmọ mi, bí ẹlẹ́ṣẹ̀ bá ń tọ̀ má ṣe gbà. Tó bá gba tẹlẹ́ṣẹ̀ lénìí, ṣé ò ní gbà lọ́la? Ìwọ tó gba tẹlẹ́ṣẹ̀, ó bá dọjọ́ ìgbéyàwó rẹ̀, ó bá bẹ̀rẹ̀ sí gba tẹlẹ́ṣẹ̀, ṣé ò wá rí báyìí? O jẹ́ olódodo lánàá, ìgbà tó bá dè nínú rẹ̀ dùn, ó gbàgbé òdodo rẹ̀. Àbó fi ìlú tó wà ńlẹ̀, ìlú abínibí tí gbogbo èèyàn ti mọ̀ ẹ́ lónígbàgbọ́, ó lọ síbi tí wọ́n ti mọ̀ ẹ́, nítorí pé wọn mọ̀ ẹ́ bẹ́ẹ̀, ó bá di aláìgbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló ṣe bẹ́ẹ̀. Ó wá di bí aláìgbàgbọ́. Àwọn èèyàn tájọ́ ń gbàdúrà, tájọ́ ń polongo ìrírí, wọ́n fi ìlú wa lẹ̀ bí wọ́n lọ sí ibòmíràn, wọ́n di aláìgbàgbọ́. Wọ́n kó sínú ẹ̀ṣẹ̀. Bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn, ìwọ má ṣe gbà tó bá jọ mọ́. Ó ní bí ó bá ṣe pé agbára káká ni a fi ń gba olódodo là, níbo ni aláìwà bí Ọlọ́run òun ẹlẹ́ṣẹ̀ yóò gbé yọjú sí? Ẹni tí ò bá ní ìwà bí Ọlọ́run àti ẹlẹ́ṣẹ̀, ibo ló fẹ́ yọjú sí? Kò sí ìjọba ọ̀run fún aláìwà bí Ọlọ́run àti ẹlẹ́ṣẹ̀, kò sí ìjọba ọ̀run fún. Òdodo Kristi, àlàáfíà Kristi àti ayọ̀ tó ń bẹnu Kristi fún àwọn tó fira wọn lẹ̀ fún ìwà mímọ́ ni. Ẹ̀mí mímọ́ jọba nínú wa, gorí ìtẹ́ ọkàn wa, ká bá lè wà ní mímọ́, kí a bá lè sin Ọlọ́run nínú ìwà mímọ́ àti ọwọ́ mímọ́. Nítorí náà, ẹ jẹ́ kí àwọn tí ń jìyà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run fi ọkàn wọn lé lọ́wọ́ pẹ̀lú ní rere ṣíṣe, bí ẹni pé fún ẹlẹ́dàá olóòótọ́. Ó túmọ̀ sí wípé èèyàn lè wà nínú ìfẹ́ Ọlọ́run fún àyànmọ́ rẹ̀ kó sì máa jìyà. Wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lénìí àti àwọn tó wà ní ayé ò fẹ́ gbọ́ ohun tó tọmọ́ bẹ́ẹ̀ o. Wọ́n ti gbàgbọ́ tó bá yẹ pé ìfẹ́ Olúwa ló wà lóòótọ́, kò yẹ kí ìyà máa jẹ́ ọmọ Bíbélì. Àwọn irú àwọn la fẹ́ bá sọ̀rọ̀ lónìí. Irú àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, òun làwọn èèyàn tí ò mọ Ọlọ́run. Tàbádẹ̀rí lára àwọn tó mọ Ọlọ́run tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀, àwọn ni àwọn èèyàn tí ò ní bírè. Wọn ò ní bírè nípa ìjọba Ọlọ́run. Wọ́n jẹ́ àwọn èèyàn nípa ti ara tí wọ́n mọ̀ nípa ohun ti Ọlọ́run. Èèyàn lè wà nínú ìfẹ́ Ọlọ́run kí ìyà máa jẹ́. Ṣùgbọ́n àjọkàánú ìwé Bíbélì ní ìwé Pétérù kìíní orí kẹrin. Èèyàn lè wà nínú ìfẹ́ Ọlọ́run kí ìyà máa jẹ́. Èèyàn lè wà nínú ìfẹ́ Ọlọ́run kó ṣe rere. Èèyàn sì lè wà nínú ìfẹ́ Ọlọ́run kó jìyà. Bẹ́ẹ̀ ni, ìfẹ́ Ọlọ́run ò ní ṣe pẹ̀lú ìjìyà nínú ara tàbí ìgbádùn nínú ara. Ìfẹ́ Ọlọ́run ní ṣe pẹ̀lú bí a ó ṣe múnú Ọlọ́run dùn nínú ara. Ìfẹ́ Ọlọ́run ní ṣe pẹ̀lú ìgbọràn wa sí Ọlọ́run nínú ara. Ó ti tán. Bẹ́ẹ̀ ni. Ẹ má ṣe jẹ́ a máa fi ìyà dájọ́ àwọn ènìyàn bóyá Ọlọ́run pè wọ́n àbí ò pè wọ́n, àbọ̀ wà nínú ìfẹ́ Ọlọ́run àbọ̀ sínú ìfẹ́ Ọlọ́run. Irọ́. Ọ̀rọ̀ ìjìyà nínú ara kò ní ṣe pẹ̀lú bóyá èèyàn wà nínú ìfẹ́ Ọlọ́run àbí ò sínú ìfẹ́ Ọlọ́run. Torí o lè wà nínú ìfẹ́ Ọlọ́run kó jìyà bí Kristẹni, kó jìyà bẹ́ni tó wà nínú ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ìjìyà yẹn ò gbọ́dọ̀ jẹ́ ìjìyà gẹ́gẹ́ bí arúfin. Ohun tí mo gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kí ó yé wa nìyẹn. Torí ìjìyà àti ìpọ́njú ń bẹ nínú ayé. Mo sì ń sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ ni orísun ìjìyà àti ìpọ́njú. Tó bá jẹ́ pé èèyàn ló ń pọ́n ẹ lójú, ẹ̀ṣẹ̀ náà lẹ́ni yẹn ń dá. Tó bá jẹ́ pé ìwọ náà ló ń dẹ́ṣẹ̀ nípa ẹ̀ṣẹ̀, èṣù wá fi ẹ̀ṣẹ̀ yẹn ó fi kọ́ ẹ lọ́rùn. Ó wá mú kí ayé máa pọ́n ọ lójú, kí ìjìyà máa wá, kí èèyàn máa mú àmúbọ́ tàbí kí nǹkan máa lọ déédéé, kí èèyàn gbàdúrà kó má gbà. Ẹ̀ṣẹ̀ a nílò àti ṣe kíni? A nílò àti dá sí, ká ṣe ohun tó yẹ ká ṣe kí ẹ̀ṣẹ̀ yẹn, kí ìjìyà ẹ̀ṣẹ̀ yẹn kó rí kọjá wa, kí ìpọ́njú tí ẹ̀ṣẹ̀ yẹn mú wa kó ṣe kíni? Kó rí kọjá wa. Ìwé mọ́ sọ pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀. Ìwé Róòmù orí 3. Gbogbo èèyàn ló ti ṣẹ̀, ó sì ti kùnà ògo Ọlọ́run. Ògo àti ẹ̀ṣẹ̀ kò lè jọ wà, kò lè jọ rìn.
tó bá máa rógolo yìí tó jẹ́ ògo Ọlọ́run kì í ṣe ògo ènìyàn, ògo yàtọ̀ sókìkí o. Bó tilẹ̀ jẹ́ pé ògo a máa fúnyàn lókìkí ṣùgbọ́n ògo yàtọ̀ sókìkí. Òkìkí túmọ̀ sí mọ́nímọ́ní. Èèyàn lè jẹ́ apààyàn kó lókìkí ṣọ́lọ́run ló fún. Gbọ́ mi dáadáa. Nígbà tá à ń dàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn apààyàn ọ̀gẹ́rẹ́ ọlọ́ṣà àwọn adigunjalè ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ kí ọwọ́ ìjọba tó tẹ̀ wọ́n ló lókìkí gidi. Wọ́n fẹ́ lókìkí ju àwọn olórin lọ. Bẹ́ẹ̀ ni ibi tí wọ́n dẹ́rù bà àwọn èèyàn. Ó lè jẹ́ pé àwọn eré orí ìtàgé Yorùbá kan tẹ́ máa wọ̀n nígbà kan wọ́n ṣe dáadáa lórí ọ̀rọ̀ àwọn adigunjalè kan tó ti ṣe kíni tó ti fi àwọn ìlú àwọn ènìyàn tó ti pọ́n wọn lójú lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni ìgbà táwa ń dàgbà ń gbà yẹn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí wípé ètò ààbò ó ti ṣe dáadáa lọ́wọ́ ìjọba àjù tàtẹ̀wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ọmọdé lè ní wọn lè rántí ní àwọn ìgbà yẹn tẹ́ bá ń gbọ́ àwọn orúkọ bí Anini àti àwọn orúkọ orúkọ yẹn pọ̀ ẹ má jẹ́ máa rántí o. Àwọn adigunjalè ọ̀gẹ́rẹ́ ọlọ́ṣà àwọn tó dé tẹrùtẹrù tó ń patilé tó ń patoko wọ́n mú ẹrù wá wọ́n lókìkí bí nǹkan wọ́n lókìkí ju olórin lọ. Bí ẹ bá gbórúkọ wọn lọ́jà ẹ máa sáfọjà lẹ̀ láì rí wọn. Bẹ́ẹ̀ ni ògo yàtọ̀ sókìkí. Èèyàn ló lókìkí fún nǹkan tí ò dáa. Èèyàn lè jẹ́ ọlọ́ṣà olè onírọ́ kó lókìkí. Èèyàn lè jẹ́ olóṣèlú kó lókìkí. Èèyàn lè jẹ́ ààrẹ ibì kan kó lókìkí. Bó olókìkí ò lo ológo ṣùgbọ́n ògo ní gbogbo gbà á máa mú kìkì wá. Bẹ́ẹ̀ ni ògo tó jẹ́ tọlọ́run á máa mú òkìkí wá ṣùgbọ́n òkìkí á jẹ́ òkìkí tó mọ́, òkìkí tó tá a bí nínú ẹ̀wà ìwà mímọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni ìyàtọ̀ bẹ̀ nìyẹn. Ọ̀pọ̀ kì í mọ̀ wípé ohun tọ́lọ́run bá ṣe gbọ́dọ̀ jẹ́ ní mímọ́, ó gbọ́dọ̀ wà ní mímọ́ náà. Tí ò bá sí ní mímọ́ kò wá látọ̀dọ̀ Ọlọ́run. Ohun tó bá ti ní kọ́lọ́fín, tó bá ti ní ìwà èérí, tó bá ti ní èérí òrìṣà kò wá látọ̀dọ̀ Ọlọ́run. Kì í ṣe pé èèyàn lè ṣe. Àwọn èèyàn ṣògùn owó náà. Èèyàn lè lówó kó ṣògùn owó kó lówó. Bẹ́ẹ̀ ni ogun wa máa fihàn lówó ṣùgbọ́n ṣògùn owó wá látọ̀dọ̀ Ọlọ́run ni kò wá látọ̀dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kó bá tèèyàn jẹ́ kó gba kádàrá ẹlòmíì kó fi tẹ́tì ẹ̀ ń dì kó ṣáájú ìkà nítorí tẹlòmíì tó máa bàjẹ́ nínú ẹbí rẹ àbí láyìíká rẹ kó bá lè jẹ́ èèyàn kó bá lè jẹ́ gbá kó jáwo. Ó wá ti jẹ́ tán ọkàn rẹ ò lélẹ̀ ó ti ṣe gbogbo rẹ̀ tán ọkàn rẹ ò lélẹ̀ gbogbo owó tó wá fún ọ ló wá pẹ̀lú ìbànújẹ́ àti ìpọ́njú. Ṣọ́ ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn ti wá ni ọ̀dọ̀ Ọlọ́run kọ́ ṣùgbọ́n sí òrí ni ó rí. Bẹ́ẹ̀ ni mo máa ka ẹsẹ̀ bíbélì kan fún wa lónìí kọ́lọ́ máa rán mi létí ká tó lọ kí n kà á fún wa. Bẹ́ẹ̀ ni ó sọ ó bá àwọn tó lọ́rọ̀ nínú ayé sọ̀rọ̀ mi ì kà á fún wa lédè Gẹ̀ẹ́sì torí àkókò tó lọ. Ó bá àwọn tó lọ́rọ̀ nínú ayé sọ̀rọ̀. Ọ̀pọ̀pọ̀ kìrìsìtẹ́nì tó lọ́rọ̀ lé ní kò ní déjọba ọ̀run nítorí pé òye ọ̀rọ̀ tán ní òye wọn. Ohun tí ètò tọ́lọ́run ní fún owó àti ọ̀rọ̀ ní ọwọ́ onígbàgbọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni ó lè jẹ́ wípé nígbà tí wọ́n ní ọ̀rọ̀ èṣù fún wọn ní ọ̀rọ̀ ó sì gba ìjọba ọ̀run lọ́wọ́ wọn. Ọ̀tá ò ní gba ìjọba ọ̀run lọ́wọ́ rẹ̀. Gbogbo ènìyàn Róòmù orí 3 gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù. Ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni a máa mú ni kùnà ògo. Ẹ̀ṣẹ̀ a máa mú ìjìyà wá. Ẹ̀ṣẹ̀ ní orísun ìjìyà. Èṣù lórísun ẹ̀ṣẹ̀ o. Èṣù ní ìpilẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ èṣù lẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ a máa mú ikú wá. Tá bá wo ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 14 sí 16 òǹkà Yorùbá yẹn máa sọ fún ara yín. Ẹ̀ṣẹ̀ a máa mú ikú wá. Ẹ̀ṣẹ̀ a máa là sí ikú. Níwọ̀n ìgbà tí ẹ̀ṣẹ̀ bá ti wáyé ikú máa yọjú. Ó ní ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ṣe nípọn. Ó ní Jésù Kristi wá fún wa ní ìyè nípẹ̀kun. Ìwọ tá bá ti fún ní ìyè nípẹ̀kun tá ti fún ní orí ọ̀fẹ́ láti borí ẹ̀ṣẹ̀ má lọ máa kọwọ́ bọ ẹ̀ṣẹ̀ mọ́. Ohun tí mo sọ fún ẹ nìyẹn. Tí ò bá dẹ́kun ẹ̀ṣẹ̀ ò ní dẹ́kun ìjìyà ò ní dẹ́kun ìpọ́njú. Ṣọ́rọ̀ ló ń fìyà jẹ wá ní irọ́ èṣù ni. Ṣé Ọlọ́run pọ́n wa lójú ní irọ́ èṣù ni.
èṣù ni olùfisùn onígbàgbọ́, èṣù ni olùfisùn àwọn àyànfẹ́ tó bá kọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Èṣù ò lágbára lórí onígbàgbọ́ tó wà ní ìwà mímọ́. Jẹ́ kí n sọ yẹn kó gbọ́ sí. Èṣù ò lágbára lórí onígbàgbọ́ tó ń gbé ìgbé ayé ìwà mímọ́. Onígbàgbọ́ tó bá ti ń kọwọ́ bẹ̀ṣẹ̀, tí ò bá ti mọ̀ yàtọ̀ nínú ohun tó dà àti ohun tí ò dá. Onígbàgbọ́ tó bá wà nínú ẹ̀ṣẹ̀, nínú àìṣòdodo, òun lèṣù máa fi jìyà láfi sínú ìpọ́njú lágbára lórí ẹ̀. Mo pa á láṣẹ, ọ̀tá ò ní mú wa. Mo ti sọ fún wa, ẹ jẹ́ ká fún wa nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 4. Ó ní ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ó ń rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Wọ́n tó fẹ́ mọ ohun tí ẹ̀ṣẹ̀ jẹ́ rírú òfin nìyẹn. Tó bá fẹ́ mọ òfin tàṣì òfin Ọlọ́run ni o. Tó bá wo inúwé Ẹ́sódù orí 20 títí dé ẹsẹ̀ orí 24. Exodus 20, chapter 20 to chapter 24. Wà rí àwọn òfin Ọlọ́run bẹ́ẹ̀ ní májẹ̀mú láéláé. Gbogbo òfin yẹn nígbà tí Jésù dé, ó sọ di ẹyọ kan. Ó sọ di ẹyọ kan, ọ̀rọ̀ ìfẹ́, a máa débẹ̀ láìpẹ́. Ó sọ di ìfẹ́ Ọlọ́run nínú ènìyàn. Kí sì ni ìfẹ́ níwájú Ọlọ́run? Láti gbọ́ràn sí Ọlọ́run ni o. Kì í ṣe mo jẹ́ létí jẹ́ mi létí mo fẹ́ràn rẹ̀ nínú ara fẹ́ràn rẹ̀. Kì í ṣe ìfẹ́ ẹ̀tàn, kì í ṣe lórí irọ́ ìfẹ́ lábẹ́ igi òrombó. Irọ́ ìfẹ́ Ọlọ́run túmọ̀ sí gbígbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó tán. Ìwọ tó lè pa òfin Ọlọ́run mọ́, tó lè gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ó fẹ́ràn Ọlọ́run. Ó fẹ́ràn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ìwọ tó bá sì fẹ́ràn Ọlọ́run, òun rú òfin. Ìwọ tó bá sì rú òfin, ó máa rí ìjìyà àti ìpọ́njú. Bẹ́ẹ̀ ni. Mo sọ fún wa wípé ẹni tí ó bá ṣẹ̀, ìwé mọ́ sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Róòmù orí 6 ẹsẹ̀ 23. Ó ní ikú lèrè ẹ̀ṣẹ̀ o. Ó ní nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Tá bá wo ìwé Ezekiel náà, òun náà sọ fún wa pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ o. Ọkàn tó bá ti dẹ́ṣẹ̀, á ṣe kí ni? Á kú ni o. Ọwọ́ tá fi mẹ́ṣẹ̀ nínú ìran yìí, ó ṣe ni ní ìkáàánú o. Ó ṣe ni ní ọwọ́ tá fi mẹ́ṣẹ̀ ò dáa. A gbọ́dọ̀ fọwọ́ líle mú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Ezekiel orí 18 ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 20 ẹ̀. Kí ló sọ? Ó ní kíyèsí gbogbo ọkàn ní tèmi. Ọlọ́run ló ní gbogbo ọkàn. Ṣé wọ́n ló fúnra rẹ lọ́kàn? Jẹ́ bó dáyé ó bára rẹ pé òun mí ni. Ó bára rẹ pé ó jẹ́ ènìyàn. Ó bára rẹ pé ìwọ nìkan kọ́ ló dá wà. Ó dáyé ló tó mọ ẹni tó jẹ́ bàbá, ló tó mọ ẹni tó jẹ́ ìyàwó, tó mọ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n, tó mọ ẹni tó jẹ́ àbúrò. Ó dáyé ló ti rí pé ìwọ nìkan kọ́ ló wà láyé. Ó bá wọn kan láyé o. Àwọn tó ọ̀nà ẹni tá bá lábà ní bàbá, àwọn tó bá láyé ló bẹ̀rẹ̀ sí bọ̀wọ̀ fún wọn wípé ẹ lẹ́bẹ̀ yẹn o. Ẹ la bá láyé o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní pé kíyèsí gbogbo ọkàn ní tèmi. Òun ló ní gbogbo ọkàn. Bí èèyàn ṣe lè sọ pé gbogbo ọkàn tó wà lágbàláyé mo ní, gbogbo ilé yẹn mo ní, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe sọ pé òun ló ní gbogbo ọkàn. Tó lóun ló dá wa, ẹlẹ́dàá wa ni òun ló dá wa. Bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ọkàn bàbá ti jẹ́ tèmi, bẹ́ẹ̀ ni tèmi ni ọkàn ọmọ pẹ̀lú. Ọkàn tí ó bá ṣẹ̀, òun ni ó kú o. Ọkàn tó bá ṣẹ̀, kò bá jẹ́ ọkàn tó ti fàyè rẹ̀ fún Jésù àti tí ò ti fàyè rẹ̀ fún Jésù. Ọkàn tó bá ti ṣẹ̀ ni yóò kú. Orí 20 ẹ̀. Ẹsẹ̀ 20 orí 18 yẹn kí ló sọ? Ọkàn tí ó bá ṣẹ̀, òun yóò kú. Ọmọ kì yóò ru àìṣedéédé bàbá, bẹ́ẹ̀ ni bàbá kì yóò ru àìṣedéédé ọmọ. Òdodo olódodo yóò wà lórí rẹ̀. Òdodo rẹ̀ ò lè kúrò lórí rẹ̀ kó ré sí tọmọ rẹ̀ o. Ìyẹn ló ṣe gbọ́dọ̀ tọ́ ọmọ rẹ̀ ní ọ̀nà Ọlọ́run kí wọ́n lè fún ẹ ní ìsinmi tó bá dàgbà. Bẹ́ẹ̀ ni tó bá dàgbà òní Yakubu á fún ẹ ní ìsinmi. Òdodo rẹ̀ kò lè ré sórí ọkọ rẹ̀, kò lè ré sórí aya. Olóṣì máa ń ṣe mí ní kàyéfì. Àwọn ọ̀dọ́ tó ṣe ìgbéyàwó, ọkọ ò sí nílé, ìyàwó lòun ò lọ ṣọ́ọ̀ṣì. Ṣé òdodo ọkọ ó máa ré sórí ìyàwó ni? Bọ́kọ bá mọ Ọlọ́run, ṣé ó tún wá túmọ̀ sí pé ìyàwó mọ Ọlọ́run ni? Bí a bá torí ìgbàgbọ́ ọkọ gba ẹbí wọn là lákọ̀ọ́kọ́, lẹ́ẹ̀kejì, ìjọ́ tí ìgbàgbọ́ ọkọ wọn ò bá sí nílé ńkọ́, kí ló máa ṣẹlẹ̀ sí ìgbàgbọ́ ìyá?
kí ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ? Ọ̀pọ̀ ọ̀nù wa là ń kọ lẹ́tà sí ìjìyà àti ìpọ́njú nípa ìṣòdodo àti ìgbé ayé ẹlẹ́ṣẹ̀ àti aláìní ìwà bí Ọlọ́run. À ń kọ lẹ́tà sí ìpọ́njú àti ìjìyà. Ọlọ́run á kó wa yọ. Ó ní òdodo olódodo yóò wà lórí rẹ̀, ìwà búburú ènìyàn búburú yóò sì wà lórí rẹ̀. Ọ̀rẹ́ mi kan nígbà tá à ń dàgbà, olódodo la máa ń pè nítorí àwọn ẹ̀ṣẹ̀ Bíbélì báyìí, a máa ń pè lólódodo. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ nìkan ohun tó mú kí Ọlọ́run darapọ̀ mọ́ ènìyàn láti wá gbé ìgbé ayé ẹlẹ́ṣẹ̀ fún àwọn ọdún díẹ̀, tó mú kó gorí igi àgbélébú lọ láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ, wípé kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ká ronúpìwàdà, wípé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀. Ta ni ọmọ Ọlọ́run? Ọmọ Ọlọ́run ni ẹni Ọlọ́run tó gbé àgọ́ ènìyàn wọ̀. Òun là ń pè ní ọmọ Ọlọ́run. Kì í ṣe ọmọ Ọlọ́run bí a ṣe ń bíra wa lónìí o, pé kí bàbá bá ti fẹ́ ìyá bímọ, pé bí ọkùnrin bá fẹ́ obìnrin tó di ìdílé tó bẹ̀rẹ̀ sí bímọ. Irọ́, bẹ́ẹ̀ kọ́ ni o. Ọmọ Ọlọ́run ni Ọlọ́run tó wọnú ayé wá ní àwòrán ènìyàn, tó wá kú fún èmi àti ìwọ lórí igi àgbélébú, tó gbègbè ayé ẹlẹ́ṣẹ̀ kí ó bá lè fún wa ní ìdáríjì, kí ó bá lè fún wa ní àánú, kí ó bá lè dá wa padà sọ́dọ̀ ẹlẹ́dàá wa, kí ó bá lè ṣe ìlàjà láàrin àwa àti ẹlẹ́dàá wa. Bẹ́ẹ̀ ni, ìyẹn òun là ń pè lọ́mọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Róòmù orí kẹfà yẹn kí ló sọ? Ó ní nítorí ikú ní èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Bẹ́ẹ̀ ni. Báwo ni gbogbo wa ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbàgbọ́? A bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, ìwọ tá a bá ti bí sáyé, a bí ẹ sínú ayé ẹ̀ṣẹ̀, a bí ẹ nínú ẹ̀ṣẹ̀. Ẹ kì í ṣe pé àwọn tó bí ẹ dẹ́ṣẹ̀ o. Àwọn òbí rẹ lè jẹ́ onígbàgbọ́ tó yè koro, wọ́n lè jẹ́ olódodo ènìyàn. Ṣùgbọ́n gbogbo ẹni tá a bí nínú àgọ́ ara, ìwé mọ́ ló sọ bẹ́ẹ̀. Ó ní tó bá ti bí ẹ nínú àgọ́ ara yìí, ẹran ara tó lẹ́jẹ̀ nínú, a bí ẹ sínú ẹ̀ṣẹ̀ ni. Nítorí pé ẹ̀ṣẹ̀ iṣẹ́ ti ara ni. Iṣẹ́ ti ara farahàn, òun ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bá dé. Inú iṣẹ́ ara ni Èṣù jókòó sí pẹ̀lú ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, ó lè jẹ́ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìfẹ́kúfẹ̀ẹ́ ara. Ara máa fẹ́ ohun tó fẹ́. Ìfẹ́kúfẹ̀ẹ́ ara máa lòdì sí ìfẹ́ ti ẹ̀mí. Ohun tí ara máa lòdì sí ohun ti ẹ̀mí. Gbogbo á bẹ̀rẹ̀ ìrìn àjò wa pẹ̀lú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 8 kí ló sọ fún wa? Ó ní pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Kristi kú fún wa nígbà tá a jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ a máa gbàgbé pé ẹlẹ́ṣẹ̀ ni wá ń gbà kan. Kò ní í ṣe, o lè má jẹ́ onírọ́, o lè má jẹ́ olè, o lè má jalè, o lè má pààyàn. Ọ̀pọ̀ nínú wa fàyè wa fún Jésù nígbà tá a wà lọ́mọdé. Ọ̀pọ̀ nínú wa gbogbo ayé wa ìjọsìn, ilé Olúwa nìkan la mọ̀. Ibẹ̀ làwọn òbí wa fojú wa sí. Àdélé olóòṣàrí, àdélé ẹlẹ́bọ olóògùn rí, àbá wọn ṣe jàǹdùkú rí, àbá wọn dàlúrú rí. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀ nínú wa àtilẹ̀ ṣe jàgídíjàgan tí àwọn ọmọdé máa ń ṣe tó bá ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ọ̀pọ̀ nínú wa a jẹ́ ọmọ tó níwà tútù tó gbọ́ràn. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a wà nínú ara, àwọn iṣẹ́ ti ara máa farahàn. Èyí tó tọ́ka sí wípé ènìyàn nípa ti ara ò lè wo Ọlọ́run. Èyí tó tọ́ka sí pé ẹni tí a bá bí nípa ti ara bí sínú ẹ̀ṣẹ̀. Nítorí náà a nílò ìgbàlà, a nílò ìdáríjì, a sì nílò ìlàjà láàrin àwa àti ẹlẹ́dàá wa. Nítorí pé ènìyàn tí a bá bí nípa ti ara, a bí pẹ̀lú bí ó ṣe kẹ̀yìn sọ́lọ́run. Ó wá nílò àti kọjú sọ́lọ́run kí òun àti Ọlọ́run ní ìbáṣepọ̀. Kí Ọlọ́run wá di bàbá, kí òun wá di ọmọ. Òun ni Jésù ṣe kú fún wa tó jíǹde ní ọjọ́ kẹta. Bẹ́ẹ̀ ni, òun ló sọ fún wa bí báyìí o pé inú ẹ̀ṣẹ̀ ní gbogbo àti bẹ̀. Ẹlẹ́ṣẹ̀ ni wá ká tó bá Jésù pàdé o. Kò ní ṣe, o lè má máa gbébọn, o lè má máa purọ́, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. Àwọn kan tiẹ̀ jógbójú nínú ẹlẹ́ṣẹ̀, nínú ẹ̀ṣẹ̀ wọ́n jógbójú gan. Wọ́n pẹ́ nínú ẹ̀ṣẹ̀ yẹn gan. Wọ́n pẹ́ nínú ẹ̀ṣẹ̀ yẹn kó tó mọ Ọlọ́run. Ìwọ tó wá pẹ́ nínú ẹ̀ṣẹ̀ kó tó mọ Ọlọ́run, ó tó wá mọ Ọlọ́run tán, ó tó wá padà sẹ́ṣẹ̀. Ó dàbí ẹlẹ́dẹ̀ tó padà sínú ebi rẹ̀. Kò yẹ kó òye yí ọ wípé
o gbọ́dọ̀ padà síbi tá ti gbà ọ́ mọ́. Ìwọ tá jágbà nínú iná tó tú ló ṣe kíni òun fẹ́ràn ọ̀wọ́ iná ó fẹ́ padà sínú ẹ̀. Òun ló dífá fún àwọn ọmọ Ísírẹ́lì tá jágbà nínú oko ẹrú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàfẹ́rí Íjíbítì, wọ́n múnú Ọlọ́run bínú. Gbogbo ìran yẹn ló parun sínú aginjù, àní parun ságinjù. Gbogbo ìran yẹn, ìran ẹlẹ́ṣẹ̀ yẹn, ìran aláìgbàgbọ́ yẹn ló parun pátápátá. Torí kan bá lè parun ti lo odidi 40 ọjọ́. Bẹ́ẹ̀ ni nínú aginjù 40 ọdún rárá, wọ́n lo 40 ọdún nínú aginjù. Torí ìrìn àjò yẹn láti Ísírẹ́lì dé Kénáánì ó yẹ kó jẹ́ 40 ọjọ́, ṣùgbọ́n lo 40 ọdún nítorí ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ nítorí wọ́n gbàgbé agbára káká tó gbà wọ́n. Agbára ni ṣó dùn sọ fún ẹni tí a mú lẹ́rú pé ẹni tó mú lẹ́rú kó fi ilẹ̀ kó máa lọ. Ní tí gbogbo wa ti ẹ̀ mọ̀, àwa tá bá lóye ìtàn ayé ta wà nísinsìnyí, a rí wípé ètò òwò amúnilẹ́rú, ẹrú ṣíṣe, mi rò bóyá ó ti tó 100 ọdún tí wọ́n ti dá dúró. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó yẹ pé bí mo ṣe rí náà la rí ẹrú gbogbo wa ṣe lé ìlú òyìnbó. Ẹrú ni ọ̀pọ̀lọpọ̀ fi bá dé ìlú òyìnbó, ẹrú náà fi kó wa. Àwọn ènìyàn mìíràn tí àwọ̀ wọn yàtọ̀ sí tiwa, ọkọ̀ àwọn èèyàn dúdú lẹ́rú. Bẹ́ẹ̀ ni ṣé ẹ wá rí wípé ṣó wá rọrùn fún wọn láti dá òwò yẹn dúró? Kò rọrùn fún wọn. Ṣùgbọ́n ìgbà táwọn náà rí wípé a ó ṣe máa mú èèyàn bíi tiwa lẹ́rú, wọ́n ronúpìwàdà, Ọlọ́run kọ sí wọn. Àwọn tó ń ka Bíbélì bẹ́ẹ̀ sí ń farahàn wọn, Ọlọ́run farahàn wọn, wọ́n dá okòwò ẹrú ṣíṣe, wọ́n dá dúró ní UK, wọ́n dá dúró l'Amẹ́ríkà, wọ́n dá dúró níbi gbogbo. Ó wá di òfin wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mú ènìyàn bíi tirẹ̀ lẹ́rú mọ́. Ẹrú ṣíṣe ló bí kidnapping. Àwọn tó máa mú èèyàn tá láwọn mú èèyàn sí ibì kan tá so lọ́wọ́ so lẹ́sẹ̀ tá máa pe àwọn tó ní wọ́n pé kó mówó wá, nítorí pé wọ́n ní òye, wọ́n ní ìrántí wípé nígbà kan òwò wà tó jẹ́ ẹrú ṣíṣe, okòwò wà tó jẹ́ ẹrú ṣíṣe. Èèyàn lè mú èèyàn kó sì máa jèrè lórí ẹni yẹn kó máa fi ṣerú. Bẹ́ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ sí Ísírẹ́lì ní Íjíbítì nìyẹn. Kò sóhun tí lábẹ́ ọ̀run. Gbogbo wa bẹ̀rẹ̀ bí ẹlẹ́ṣẹ̀. Ìwé Éfésù orí 2 ìkíní àti ìkejì ẹ máa rí ńbẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ nu wa máa ń gbàgbé wípé a ti dáríjì wá, a ti gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ọ̀pọ̀ nu wa máa ń gbàgbé wípé a ti di olódodo, a ti di àtúnbí, a ò gbọ́dọ̀ gbé ìgbé ayé ẹlẹ́ṣẹ̀ mọ́. Ọ̀pọ̀ nu wa máa ń gbàgbé wípé ìgbésí ayé wa gbọ́dọ̀ yàtọ̀ sí lẹ́ṣẹ̀. Ó ló ṣe máa ń dùn mí pé àwọn onígbàgbọ́ wọn máa ṣe ṣíṣe, wọn máa ṣe nǹkan, wọn á sì máa ṣe bí aláìgbàgbọ́. Ṣé nítorí pé àsí nínú ilé ìjọsìn? Ìwọ tó bá gbọ́ Ọlọ́run gbọ́ nínú ilé ìjọsìn, o gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ ní ìta ilé ìjọsìn. Pàápàá ibi tá a ti fẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn jù, òun ni lóde nínú ayé, nínú iṣẹ́ rẹ, nínú okòwò rẹ, lọ́jà, níbi gbogbo, nínú láàárín àwọn tó ń bá gbé bẹ̀ láti fẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn jù. Bẹ́ẹ̀ ni kí gbogbo èèyàn lè mọ̀ wípé ti Jésù ló ń ṣe, ti Ọlọ́run ló ń ṣe. Ẹ̀ṣẹ̀ ná Ọlọ́run gidigidi gan, ó ná Ọlọ́run ní ìtìjú orí igi àgbélébùú. Ó ná Ọlọ́run ní ẹ̀gàn tó ní ṣe pẹ̀lú igi àgbélébùú. Tí ẹ̀ṣẹ̀ bá ná Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́, ẹ̀ṣẹ̀ yóò ná gbogbo ènìyàn. Kẹ̀yìn sẹ́ṣẹ̀ tó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, má ṣe bá wọn lọ́wọ́ sí ohun tó tọmọ ẹ̀ṣẹ̀. Kórìíra ẹ̀ṣẹ̀. Ó gbọ́dọ̀ kórìíra ẹ̀ṣẹ̀, gbọ́dọ̀ kórìíra ìṣòrodo. Mo fẹ́ yẹ ká mọ̀ wípé òmìnira ta ní nínú Kristi Jésù, òmìnira láti lòdì sẹ́ṣẹ̀ ni o. Kì í ṣe òmìnira wípé tá bá ti wà ní ilé ìjọsìn ká máa ṣe tó wà, ká máa sọ tó wà, ká máa wà bí amugbó àti ọmọ ọ̀tá, ká máa ṣe bí àwọn ọmọ gọ́tà dọ̀tí yẹn, àwọn ọmọ tí ò níbi tí ò ní ràn níwájú Ọlọ́run ọba, àwọn ọba Olúwa, àwọn Olúwa. Ọ̀pọ̀ nu wa olóye ń tọ́lọ́ ń jẹ́, a máa níwájú Olúwa láwa, a sì bẹ̀rẹ̀ sí ní wà àwọn ìwà ìtọ́, ìwà ìyẹ, aláàyàn Ọlọ́run. Ẹ jẹ́ ká ní ìrònúpìwàdà. Iwájú Olúwa lẹ́rù sà. Iwájú Olúwa wà ní mímọ́, a gbọ́dọ̀ wà ní mímọ́ láti inú dé ta. Iwájú Olúwa lẹ́rù, ó ní ọ̀wọ̀,
kò ń ṣe wájú ẹni tí èèyàn ti ń ṣe bó ṣe wù. Ó lè wà níwájú ààrẹ orílẹ̀-èdè kó máa ṣe bó ṣe wù ẹ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé bó bá máa wà níwájú ààrẹ orílẹ̀-èdè ó ní bó ṣe máa múra gan pàápàá. Ó kàn ìdèdè yọ síwájú ẹ̀. Òun ló dífá fún nígbà ayé àwọn ọba Sẹ́rúsì, nígbà ayé Ẹ́sítà nínú ìwé Ẹ́sítérì. Wípé ẹni tó bá yọjú síwájú ọba tí a pè kó wá tó sì yọjú, ikú ni, ẹ̀ṣẹ̀ ni nínú òfin wọn. Bẹ́ẹ̀ ni nínú òfin mídíà àti pèsè ẹ̀ṣẹ̀ ni. Bó ṣe rí nìyẹn. Iwájú Olúwa lẹ́rù gan. Ọ̀pọ̀ nu ọlóye rẹ̀ láti máa sọ pé níbi tí ẹni ìwé mọ́ ní pé ibi tí ẹni méjì mẹ́ta bá ní orúkọ Olúwa wà ńbẹ̀, tó bá gbàgbọ́ lóòótọ́ pé Olúwa wà ńbẹ̀, ìwà rẹ̀ yóò fi hàn, ìṣe rẹ̀ yóò fi hàn, ìsọ̀rọ̀ sí rẹ̀ yóò fi hàn. Ìwé mọ́ tiẹ̀ fi lé wa pé tó bá ń gbàdúrà gan, àbó fẹ́ jẹ́jẹ́, àbó fẹ́ sọ nǹkan kan fún Olúwa, mọ̀ tó fẹ́ sọ o. Torí àwọn áńgẹ́lì iwájú Olúwa ń gbọ́ o. Má lọ sọ ohun tó lè ṣe o. Má lọ sọ̀sọkúsọ kó má bàa pa ẹ́ kó tó délé. Àwọn ọmọ Ọlọ́run ló ń bá sọ̀rọ̀. Àwọn kìrìsìtẹ́nì ló ń bá sọ̀rọ̀, kì í ṣe àwọn ẹlẹ́ṣẹ̀, kì í ṣe àwọn tó wà lóde, àwọn tó wà nílé ló ń bá sọ̀rọ̀. Iwájú Olúwa lẹ́rù. Ṣé rí ògo tí àwọn àpọ́stélì tó gba Ọlọ́run gbọ́, àwọn àpọ́stélì Kristi, àwọn àpọ́stélì àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìṣe àwọn àpọ́stélì nínú ìwé mọ́. Ògo ìwà láàyè Ọlọ́run tíwájú Olúwa tí wọ́n ní ìrírí rẹ̀ a lè rí láyé tá wà ń sìn mọ́, torí gbogbo alákún fún ẹ̀ṣẹ̀. Kọ́lọ́run kó dáríjì wa, kó ṣàánú wa. Ó nira fún yàn láti lọ láti àárọ̀ dalẹ́ kó má dẹ̀ṣẹ̀. Bí ò bá dá ní ṣíṣe wa dá lérò, orí ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ láti inú ọkàn, inú èrò àti ní ṣíṣe. Mo fẹ́ sọ fún ọ lónìí ohun tá gbọ́dọ̀ máa ṣe tá bá bára wa nú ẹ̀ṣẹ̀, kẹ́ṣẹ̀ má bàa borí wa, kó má bàa jọba lórí wa. Ká bá lè máa gbé òdodo Kristi, ká bá máa lè gbé wọn káàkiri láti inú dòde. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ti lòdì sí ẹ̀ṣẹ̀ nínú ara. Róòmù orí 8. Òmìnira tá a ní, òmìnira láti má dẹ́ṣẹ̀ ni, kì í ṣe pé ká máa ṣe bó ṣe wù wá o. Ká má dẹ́ṣẹ̀, òmìnira tá a ní, òmìnira tó borí ẹ̀ṣẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kó yé wa o. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 22 ó wà ńbẹ̀. Róòmù orí 6 ẹsẹ̀ 9 àti 14 ó wà ńbẹ̀. Ó wà ńbẹ̀. Mo fẹ́ ka Róòmù orí 8 fún wa ẹsẹ̀ 3 àti 4. Ó ní nítorí ohun tí òfin kò lè ṣe bí ó ti jẹ́ aláìlera nítorí ara, Ọlọ́run rán ọmọ òun tìkára rẹ̀ ní àwòrán ara ẹ̀ṣẹ̀ àti bí ẹbọ fún ẹ̀ṣẹ̀. Ó sì dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara. Ọlọ́run ti dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara. Kò sí bó ṣe lè jẹ́ kó lẹ́bùn ẹ̀mí, kó máa fèdè tútù sọ̀rọ̀, kó máa jókòó dìde, kó máa wàásù, kó jẹ́ pásítọ̀ àbá àpọ́sítélì àbí wòlíì. Ọlọ́run ti dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara o. Ó lè jẹ́ ẹlẹ́ṣẹ̀ kó wu Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ó gbọ́dọ̀ ronúpìwàdà, ó gbọ́dọ̀ juwọ́lẹ̀ kó jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó rí kọjá ẹ̀. Kí a lè mú òdodo òfin ṣẹ nínú àwa tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Òdodo òfin àwọn tó ń rìn nípa ti ẹ̀mí la lè mú ṣẹ nínú rẹ̀, kì í ṣe àwọn tó rìn nípa ti ara. Ẹ jẹ́ ká ẹsẹ̀ kìíní ẹ̀ kó yé wa dáadáa. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí? Kì í ṣe pé torí pé ó wà nínú Jésù ni ẹ̀bi kò sí fún ọ, ṣùgbọ́n nítorí pé ó wà nínú Jésù ó sì rìn nípa ti ara, òun rìn nípa ti ẹ̀mí, òun ni ẹ̀bi ò ṣe sí fún ọ. Kọ́rọ̀ Ọlọ́run kó yé ọ. Ọlọ́run jẹ́ Ọlọ́run mímọ́. Ìwé Pétérù 1 orí 1 ẹsẹ̀ 15 àti 16. Ìwọ náà gbọ́dọ̀ wà ní mímọ́. Psalm 45:7. O gbọ́dọ̀ fẹ́ràn òdodo kó kórìíra ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni. A lè fọwọ́ tó yẹpẹrẹ mú ẹ̀ṣẹ̀ ká wo Ọlọ́run. Ẹ gbọ́ mi sà. A lè fọwọ́ tó yẹpẹrẹ mú ẹ̀ṣẹ̀ ká yẹ kíni ká wo Ọlọ́run. Jẹ́ kí n sáré sọ àwọn onírúurú Kristẹni tó wà. Àkọ́kọ́ ni àwọn tí ó jẹ́ ọmọ ọwọ́ nínú Kristi. Ìpele Kristẹni àkọ́kọ́ nìyẹn. Ìwé Kọ́ríńtì 1 orí 3 ó sọ onírúurú Kristẹni tó wà. Kó o bá mọ Kristẹni tí wọ́n ń ṣe o. Torí ọdún kan ló ti ń lọ yà, a fẹ́ wọnú ọdún míì. Tí o fẹ́ máa súnmọ́ èṣù sí àbò fẹ́ súnmọ́ Ọlọ́run, èwo ló fẹ́ ṣe ń bẹ́ẹ̀? Tí o fẹ́ wo Ọlọ́run nínú ọdún tuntun
abo fẹ́ máa mú Ọlọ́run bínú nínú ọdún títí owó ló fẹ́ ṣe mẹ́ tó fẹ́ kí èṣù máa fìyà jẹ bó tilẹ̀ jẹ́ pé orúkọ Ọlọ́run la fi ń pè ẹ́ abo fẹ́ bọ́ lọ́wọ́ ìfìyàjẹni èṣù ìpọ́njú èṣù onírúurú kìrìsìtẹ́nì mẹ́ta ló wà ìwé Kọ́ríńtì kìíní orí 3 ó ní pé ará èmi kò sì lè bá yín sọ̀rọ̀ bí àwọn tí ń ṣe ti ẹ̀mí bí kò ṣe bí àwọn tí ń ṣe ti ara àní bí àwọn ọmọ ọwọ́ nínú Kristi ìpele mẹ́ta ni gbogbo kìrìsìtẹ́nì onígbàgbọ́ wà àkọ́kọ́ ni àwọn ọmọ ọwọ́ nínú Kristi èkejì ni àwọn tí ń ṣe ti ara wọ́n ti wà nínú Kristi ṣùgbọ́n ti ara náà ń ṣe wọ́n ti di àtúnbí lóòótọ́ ṣùgbọ́n ti ara náà ń ṣe ìkẹta ni àwọn tí ń ṣe ti ẹ̀mí àwọn tó ń rìn nípa ti ẹ̀mí àwọn tó pa ọkàn wọn pọ̀ tó wà ní ìbẹ̀rù Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run láti wu Ọlọ́run àwọn tí ń ṣe ti ẹ̀mí àwọn ní ìpele kẹta àwọn wo là ń pè ní àwọn ọmọ ọwọ́ nínú Kristi àwọn tí ó jẹ́ òpè nípa ohun ti ẹ̀mí ẹ ká ka ìwé Pétérù kínní orí 2 ẹsẹ̀ 2 orí 2 ẹsẹ̀ 2 ní kọ́mọ́kọ́mọ́ ẹ ká sáré kà á ìwé Pétérù kínní orí 2 ẹsẹ̀ 2 àwọn tó jẹ́ ọmọ ọwọ́ bí ọmọ ọwọ́ tuntun kí ẹ máa fẹ́ wàrà ti ẹ̀mí náà èyí tí kò ní ẹ̀tàn kí ẹ̀yin kí ó lè máa ti ipasẹ̀ rẹ̀ dàgbà sí ìgbàlà bí ọmọ ọwọ́ tuntun kí a máa fẹ́ràn wàrà bẹ́ẹ̀ ni kí ló dé nítorí pé ọmọ ọwọ́ tuntun wà ní òpè ó nílò àti mọ̀ nípa ìyè tó ń bẹ nínú rẹ̀ ó nílò àti mọ̀ nípa Ọlọ́run nípa ìyè nípa ẹ̀kún wọn ó nílò àti fẹ́ràn Ọlọ́run ó ní gbogbo á ní ìrírí rẹ̀ nígbà tá a fàyè wa fún Jésù tá a di ọmọ ọwọ́ nínú ẹ̀mí ọkàn wa a bí ọkàn wa a sọkàn wa di títún a bí ní ọmọ ọwọ́ nínú ẹ̀mí sínú ìjọba Ọlọ́run a wá nílò àti máa ṣàfẹ́rí àti máa fẹ́ràn ohun ti ẹ̀mí a máa fi wàrà ohun tí Ọlọ́run bọ́ wa ẹ̀kọ́ Kristi bọ́ wa bíi wàrà ohun tá a lè gbà lákòókò yẹn kí a lè dàgbà sí ìgbàlà ìyẹn ni wípé òye Ọlọ́run a máa yé wa díẹ̀díẹ̀ kò ní yé wa lẹ́ẹ̀kan náà a máa yé wa díẹ̀díẹ̀ ìṣòro tí ọmọ ọwọ́ ní ni wípé ó máa wà ní òpè ó lè fi kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ lé ọmọdé ilé rẹ̀ lé lọ́wọ́ yóò lọ para rẹ̀ yóò pa àwọn ẹlòmíràn nítorí náà ó lè fi ojúṣe tí à ń fún àgbàlagbà ó lè fún ọmọ ọwọ́ lọ́wọ́ ìyẹn nìkan ni ìpele àkọ́kọ́ nìyẹn ìpele tí gbogbo àti bẹ̀rẹ̀ nínú Ọlọ́run nìyẹn bí ọmọ ọwọ́ titun ìpele kejì ó wà nínú ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 13 náà ṣùgbọ́n ìpele kejì ó ní ìpele àwọn tí ó wà nípa ti ara àwọn tí ń ṣe nípa ti ara ìyẹn ìpele kìrìsìtẹ́nì yẹn ló burú jù ìpele kìrìsìtẹ́nì yẹn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lónìí ènìyàn nípa ti ara ni wọ́n lè wu Ọlọ́run ìwé Kọ́ríńtì ta kà yẹn orí 3 ẹwọ ẹsẹ̀ 3 nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀ nítorí níwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin ẹ̀yin kò wá jẹ́ ti ara ẹ kò wá sì rìn gẹ́gẹ́ bí ènìyàn ẹ bá wo Róòmù orí 8 yẹn ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 5 ẹ kì í sáré kà kọ́mọ́kọ́mọ́ fún wa mo ti kẹ́ ẹsẹ̀ 1 jẹ́ bọ́ sí ẹsẹ̀ 5 nítorí àwọn tó wà nípa ti ara wọn a máa ro ohun ti ara orí bẹ́ẹ̀ ìjọ wo ló ti wù ẹ́ láti wu Ọlọ́run ìjọ wo ló dédé jẹun sí ẹ lórí pé kó ka Bible kó kà kó má dákẹ́ ń bẹ́ẹ̀ wàá rí i pé ìjọ tó ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn ìgbà tó dàbí ọmọ ọwọ́ nu Kristi nígbà tó ṣe fàyè rẹ̀ fún Jésù àgbà tó ti dàgbà owó ni ṣá ó jí láàárọ̀ owó ni ó sùn owó ni ó ń lọ bí iṣẹ́ owó ni ẹlòmíì tó bá jí báyìí pé ṣáde owó ló máa fi dáhùn owó ti gbà ẹ́ lọ́kàn ìfẹ́ ayé ni ó ti gbà ẹ́ lọ́kàn nítorí àwọn tí ó wà nípa ti ara wọn a máa ro ohun ti ara ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí wọn a máa ro ohun ti ẹ̀mí nítorí èrò ti ara ikú ni ó gbọ́ mi dáadáa ọ̀rọ̀ Ọlọ́run ni èmi kọ́ mo sọ èrò ti ara kí ni ikú ni ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà ìwọ tí o bá wà nípa ti ara ò ń ro ti ara nítorí náà ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ èrò ti ara ikú sì ni ikú ló máa já sí torí ikú ni èrè ẹ̀ṣẹ̀
níwọ̀n àgbà tí iṣẹ́ ara bá ti ń farahàn lára rẹ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì, ènìyàn nípa ti ara ní ẹ̀, kìrìsìtẹ́nì nípa ti ara ní ẹ̀, ó já sí wípé òun bá ikú ṣeré nìyẹn. Ikú lè rí ẹ̀ṣẹ̀. Kí ni ikú tà ń sọ? Kì í ṣe ikú nú ara là ń sọ nípa rẹ̀ o. Ikú tí à ń sọ nípa rẹ̀ ni wípé ikú ẹ̀mí, ìyapa lọ́dọ̀ Ọlọ́run, ohun tó ń yani lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Bẹ́ẹ̀ ni ìwé Mósè sọ pé ní yí ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè dá nǹkan, ẹ kò lè ṣe nǹkan. Bẹ́ẹ̀ ni nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run. Tó bá ti ń rèrò ti ara, kí ni ìwé mọ̀ pé ọ̀tá ni sí Ọlọ́run? Nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run. Ṣé ti rí pé ẹ̀ṣẹ̀ ni rírú òfin? Èrò ti ara ò ń tẹríba fún òfin Ọlọ́run. Ẹni tó bá ti wà nípa ti ara ò ṣetán àti gbọ́rọ̀ sí òfin Ọlọ́run, kò ṣetán àti tẹ̀lé òfin Ọlọ́run. Nítorí náà èèyàn nípa ti ara ò lè wo Ọlọ́run. Òun kò tilẹ̀ lè ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wo Ọlọ́run. Kò sí bó ṣe lè jẹ́ ó bá jẹ́ olórí àlùfáà, kó jẹ́ wòlíì, kó jẹ́ pásítọ̀, ọmọ ọjọ́, àbí ìwọ ló ń bá wa kọ́ ṣọ́ọ̀ṣì, ló ń bá wa kọ́ gbogbo ilé ìjọsìn tá a ní. Tó bá ti jẹ́ èèyàn nípa ti ara, ó wo Ọlọ́run. Ìwọ àti owó rẹ, ìwọ àti ọrọ̀ ọwọ́ rẹ, ẹ máa ṣègbé kẹ́yìn ni. Kí ẹ má bàa ṣègbé kẹ́yìn, ọ̀rọ̀ Ọlọ́run kọ sí wa lónìí wípé a nílò ìrònúpìwàdà, a nílò àti yípadà, ká gba ìdáríjì, ká pinnu láti dàgbà nínú ẹ̀mí, ká má jẹ́ ọmọ ọwọ́ mọ́. Bẹ́ẹ̀ ni ká sì má jẹ́ kìrìsìtẹ́nì tó wà nípa ti ara. Ká dàgbà nínú ẹ̀mí, ká lè wà nípa ti ẹ̀mí. Jẹ́ ń ka ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 2 mẹ́ẹ̀ẹ́dógún yẹn, ẹ jẹ́ kí n kà fún wa náà kó yé wa sí. Ó ní ẹ má ṣe fẹ́ràn ayé. Àwọn tó fẹ́ràn ayé àwọn èèyàn nípa ti ara nìyẹn o. Tàbí ohun tí ń bẹ nínú ayé ṣe wá rí bẹ́ẹ̀. Àwọn aláìgbàgbọ́ akọrin, wọ́n máa kọrin bú obìnrin, wọ́n máa kọrin ìfẹ́kúfẹ́ obìnrin. Ìwọ onígbàgbọ́ inú ìwọ náà dùn wá nítorí pé ó mú ọtí olóró, ó mú ọtí, ṣé ọtí wàrà la máa pè báyìí, ó mú juice. Ṣùgbọ́n òun kọrin wọn náà ṣe tán ṣe ìfẹ́kúfẹ́ wọn, wọ́n náà ń pè sínú ọkàn rẹ, ó pè sínú ọpọlọ rẹ. Tó bá yá wa délé wa ní kílódé ó mọ tó ṣẹlẹ̀ sí ẹ tó ṣe ń lùyàwó, ó mọ tó ṣẹlẹ̀ sí ẹ tó ṣe ń tẹ̀lé sẹ́kítírì ẹ kiri. Ìfẹ́kúfẹ́ ayé ni ó ti gbà ẹ́ lọ́kàn. Gbogbo àti tó ti ń fẹ́ràn tó ń fẹ́, tó ti ń ṣe tó ń ṣe, tí wọ́n náà máa kọrin wọn, wa máa wo eré orí ìtàgé wọn, inú rẹ̀ á máa dùn sí gbogbo tó ń ṣe. Gbogbo ìgbà ló ti ṣílẹ̀kùn fún ìfẹ́kúfẹ́ ara. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ tí Baba kò sí nínú rẹ̀. O lè fẹ́ràn ayé kó fẹ́ràn Ọlọ́run papọ̀. Bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe papọ̀. Ohun méjì tí ò ṣeé ṣe papọ̀ nìyẹn. Ìwọ tó bá fún Ọlọ́run lótòótọ́, o fẹ́ràn Ọlọ́run nìyẹn. Ìwọ tó bá lè fún Ọlọ́run, o fẹ́ràn Ọlọ́run náà nìyẹn. Kò jù bẹ́ẹ̀ lọ. Méjì ò lè ṣe papọ̀. Àmọ́ fẹ́ràn rẹ mi lè fi fún ọ, ẹ̀tàn ni, èké ni. Ẹni bá fẹ́ràn rẹ, àkọ́kọ́ ni pé yóò fi fún ọ. Torí fífún ni lè fìdí ìfẹ́ òtítọ́ múlẹ̀. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa. Ohun tó fi ìdí ìfẹ́ rẹ̀ múlẹ̀ fún wa ni wípé ó fún wa ní nǹkan tí kò sí ẹni tó lè fún wa láyé. Ó sì ń fún wa lóríṣiríṣi orí ọ̀fẹ́ dòní olónìí. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Ẹ̀yin ọmọ mi, ìgbà ìkẹyìn ni èyí. Bí ẹ̀yin sì ti ń gbọ́ pé aṣòdì sí Kristi ń bọ̀ wá, àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní ń bẹ, nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí. A gbọ́dọ̀ fẹ́ràn ayé. Àwọn tó bá fẹ́ràn ayé, àwọn tó wà nípa ti ara nìyẹn. Galatia orí 5 máa ka bẹ́ẹ̀ náà fún wa kó lè yé wa dáadáa wípé ìwọ tó bá wà nípa ti ara, ìwọ tí mo fẹ́ kà yí bá wà nínú àyọ̀mọ́ ẹ̀, o fẹ́ràn ayé o, ìjọba ọ̀run ò tí ì ṣí fún ọ. O kò lè máa bá wa jórúkọ gẹ́gẹ́ bí Kristẹni ní ò tí níbi tó ń lọ. O lè lówó kó lọ́rọ̀, o lè ní ayé yìí, ṣùgbọ́n ó ṣeéṣe kó sọ ẹ̀mí rẹ nù, kó sọ ọkọ rẹ nù. Kó má bàa sọ ọkọ rẹ nù, kó má bàa sọ ẹ̀mí rẹ nù. Ó ní ọ̀rọ̀ yìí ṣe ń ké, ló ṣe ń wá bá ọ lónìí o, ló ṣe ń ké sí ọ lónìí. Galatia orí 5 ẹsẹ̀ 16 o. Mo fẹ́ sáré kà fún wa pé kí ló sọ. Ó ní
ǹjẹ́ iṣẹ́ ti ara farahàn ìwọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì ìpele kejì kìrìsìtẹ́nì nìyẹn o mo ti sọ fún ọ onírú kìrìsìtẹ́nì tó wà kìrìsìtẹ́nì ọmọ ọwọ́ nínú Kristi ìpele kejì àwọn tó wà nípa ti ara òun ìpele kejì o ìwọ tó bá ti rí ohun tí mo fẹ́ kà yìí nínú ara rẹ ìpele kejì ló wà o ó wà nípa ti ara o ilẹ̀kùn ìjọba ọ̀run tí ì ṣí fún ọ. ǹjẹ́ àwọn iṣẹ́ tí ara farahàn tí ń ṣe wọ̀nyí panṣágà àgbèrè ọ̀pọ̀lọpọ̀ àrò bóyá àwọn nǹkan tó ń sọ nípa rẹ̀ yìí àwọn ẹlẹ́ṣẹ̀ ló wà kò sí lọ́dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan àwọn onígbàgbọ́ mìíràn ó wà lọ́dọ̀ wọn àwọn àyànfẹ́ Kristi àwọn àtúnbí mìíràn tí wọ́n kọ̀ láti kẹ̀yìn sí ẹ̀ṣẹ̀ ó wà lọ́dọ̀ wọn. ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ tí ara farahàn tí ń ṣe wọ̀nyí panṣágà àgbèrè ìwà èérí wọ̀bìà ìbọ̀rìṣà oṣó ìríra ìjà ìwọ tó bá fẹ́ràn jàgídíjàgan ìlara ìbínú asọ̀ ó lásàgọ́ máa níyàn sínú gan ìṣọ̀tẹ̀ àdámọ̀ àrankàn ìpànìyàn ìmọtípara ohun tí ọtí ò ṣe jẹ́ ọ̀rẹ́ onígbàgbọ́ nìyẹn torí tó bá ti mọtí ọjọ́ kan ó mú para tó bá ti mọtí para ó gbéyàwó ńyàwó ó gbé jombo ó bọ́ sínú panṣágà àti àgbèrè ó bọ́ sínú wọ̀bìà àdámọ̀ ìṣọ̀tẹ̀ gbogbo àwọn iṣẹ́ tí ara ni yóò tẹ̀lé o. ìmọtípara ìrédè òru ohun tí mo ṣe kórìíra kéèyàn máa rìn lóru nìyẹn ìrédè òru. nígbà tí mo gbọ́ ẹnìkan sọ fún mi ní ọdún sẹ́yìn kan òru mo fẹ́ràn kí n máa ṣafẹ́ bó ti mọ̀ wípé bí olè ní irin rẹ̀ bí olè ní ìwà rẹ̀ ó ṣe máa fẹ́ràn afẹ́ lóru òru tó yẹ kó o máa sùn bó o bá tiẹ̀ gbàdúrà sùn Ọlọ́run fẹ́ kó o sùn lóru kọ́lọ́run lè kọ sí ọ nínú àlá rẹ̀ kí àgọ́ ara rẹ̀ ó lè padà bọ̀ sípò kó o lè wà lálàáfíà. àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní pé wákàtí 9 ni oorun tí èèyàn gbọ́dọ̀ ní lójúmọ́ tó bá fẹ́ nígbé ayé àlàáfíà lọ́jọ́ ayé rẹ̀ ọ̀pọ̀pọ̀ ní oorun wákàtí 9 mọ́ torí pé àníyàn ayé ti gbà wá lọ́kàn púpọ̀ ṣùgbọ́n ìwọ wá ní pé òru ló fẹ́ máa ṣafẹ́ á dẹ̀ fẹ́ máa gbéra lágo ńláńlá ní aago 11 12 yóò fẹ́ máa jáde lọ sí ìgboro láti lọ máa lọ club láti lọ máa ṣafẹ́ láti lọ máa bá àwọn èèyàn máa mọtí máa ń ṣe oríṣiríṣi nǹkan lóru. ìwọ tó bá tilẹ̀ ṣe bẹ́ẹ̀ lóru báwo ló ṣe wúlò tilẹ̀ bá mọ́ o lè wúlò fara rẹ débi tó wúlò fáwọn aráalé ẹ àbáwọn tó gbà ẹ́ síṣẹ́ àbí ibi iṣẹ́ tó ń lọ tó ń ṣe o lè wúlò mọ́ torí gbogbo agbára rẹ ló máa ti lò lóru. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n pàdánù ẹ̀mí wọn nílùú Àbújá táwa wà ń bí nítorí ìrédè òru náà ṣe pàdánù ẹ̀mí wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn a kàn máa jí ni a rí i pé wọ́n ti lásídẹ̀ǹtì lóru wọ́n á láwọn lọ ṣe patí wọ́n lọ sí club wọ́n ń bọ̀ lálẹ́ wọ́n ti mọtí para wọ́n ti wara wọn pa a kọ̀ gbọ́ ni ìgbà mi á pàdé wọn ní títì wọ́n ti para wọn èṣù ti parí àyànmọ́ wọn síbẹ̀ iṣẹ́ ti ara ni. lára wọn aré àwọn onígbàgbọ́ ṣùgbọ́n onígbàgbé ni wọ́n tó wà lára wọn náà. àrankàn ìpànìyàn ìmọtípara ìrédè òru àti irú wọn ni kò lè sọ tán torí tó bá ní kó máa sọ̀rọ̀ ilẹ̀ akún ó ní àti irú wọn ni ó ní àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ó ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ tó bá fi dáadáa mi ni kí gbogbo wa máa lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó ní ìjọba rẹ̀ ó láwọn tó bá ń ṣe nǹkan báyìí ò lè jogún ìjọba ọ̀hún. ẹni tó fẹ́ fún gbogbo wa lógún ara rẹ̀ àti ìjọba rẹ̀ ó lóun ò lè fẹ́ lẹ́ṣẹ̀ lógún kankan. ó ní ọkàn tó bá ṣẹ̀ ikú ló máa kú o. ènìyàn tó wà nípa ti ara ò lè wo Ọlọ́run. ìwọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá pẹ́ nípa ti ara ló ń gbègbè ìgbésí ayé rẹ̀ òun tọ́ka òun kọ lẹ́tà sí ìjì àti ìpọ́njú ni èṣù á jàǹfààní rẹ dáadáa nítorí pé òní lè wo Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú Ọlọ́run nínú ẹ̀mí lòní lè lórí ọ̀fẹ́ sí òní lè tọ́ka sí òní lè jogún àwọn àǹfààní tó bẹ nínú ìjọba ọ̀run nítorí pé o kọ̀ láti fi ṣe ara sílẹ̀ o kọ̀ láti fi ẹ̀ṣẹ̀ sílẹ̀. Ọlọ́run á máa kó wa yọ.
ìpele kìrìsìtẹ́nì kẹta tó kẹ́yìn ní kìrìsìtẹ́nì àwọn tó wà nípa ti ẹ̀mí, àwọn là ń pè ní kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́. Bẹ́ẹ̀ ni àwọn ló ti di akọ nínú Ọlọ́run, àwọn là ń pè ní ẹni ẹ̀mí, àwọn là ń pè ní ìríjú Ọlọ́run, ikọ̀ àti ìríjú Ọlọ́run. Àwọn ló ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tọkàntọkàn, àwọn ló kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ẹ ká wo inú ìwé Gálátíà tá kà yẹn kí n tó lọ sínú ìwé Hébérù. Gálátíà tá kà yẹn orí 5 ẹsẹ̀ 22 ẹ ká sáré kà á. Àwọn ní èso ẹ̀mí farahàn nínú rẹ̀, kì í ṣe ẹ̀bùn nìkan, èso ẹ̀mí farahàn nínú wọn. Ó ní ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́. Wọ́n á ní kí wọ́n kọ́ sùúrù, wọ́n á ní kò sí sùúrù níbi tán ti bí ẹ. Ó rí wípé ènìyàn nípa ti ara ni ẹ, èṣù ti gbà ẹ́ lọ́kàn. Ìwà pẹ̀lẹ́ lára èso ẹ̀mí ni. Ìwà pẹ̀lẹ́, oníwà tútù bí àdàbà lára èso ti ẹ̀mí ni. Ìwà pẹ̀lẹ́, ìṣoore, oore ṣíṣe, oore ní ṣíṣe lára èso ti ẹ̀mí ni. Ìgbàgbọ́, ìwà tútù ó wà ńbẹ̀, àti ìkóra ẹni ní ìjánu. Gbogbo nǹkan ló lè sọ. Ìyẹn ò ń ṣe èso ẹ̀mí o gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu, ìṣẹ́ra, ìpamọ́ra ló ń jẹ́ bẹ́ẹ̀. Òfin kan kò lòdì sí irú wọn ni. Àwọn tí ń ṣe ti Kristi Jésù ti kan ara wọn mọ́ àgbélébùú tí òun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀. Ṣé ń gbọ́ṣẹ́ bẹ́ẹ̀? Àwọn tó jẹ́ ti Kristi Jésù lóòótọ́ tó gbà láti dàgbà nínú ẹ̀mí, tó gbà láti rìn nínú ẹ̀mí, wọ́n ti kan ara wọn mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Wọ́n ti kọ ara wọn àti ìfẹ́ wọn tí wọ́n lè fẹ́ nu ara wọn ti kọ mọ́ àgbélébùú. Ìfẹ́kúfẹ́ ara wọn ti kọ mọ́ àgbélébùú pẹ̀lú Kristi Jésù. Bẹ́ẹ̀ ni bí àwa bá wà láàyè sípa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a sì máa rìn nípa ti ẹ̀mí. Tó ẹ pé àwa láàyè nípa ti ẹ̀mí, ẹ jẹ́ á rìn nípa ti ẹ̀mí o. Bẹ́ẹ̀ ni ìpele kẹta nìyẹn. Nínú ọdún tá a wọnú rẹ̀ yìí, wọ́n náà ṣe ìpinnu pé mo máa wà nípa ti ẹ̀mí, mo máa wà láàyè nípa ti ẹ̀mí, mo máa dàgbà nínú Ọlọ́run. Òdodo ní ń gbé orílẹ̀-èdè lékè, ẹ̀ṣẹ̀ òun ní gan gbogbo ènìyàn. Kò síbi tí a bá ti rí ẹ̀ṣẹ̀ tí ikú ò ní farahàn, kò síbi tí a bá ti rí ẹ̀ṣẹ̀ tí ìjìyà àti ìpọ́njú ò ní tẹ̀lé. Mo gbà ládùúrà, Olúwa ó máa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o. Tí èèyàn bá bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀, nítorí àkókò mo fẹ́ sáré sọ pé ìgbésẹ̀ méje wo ló gbọ́dọ̀ gbé tó bá bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀. Àkọ́kọ́ ni wípé jẹ́ kí ìyè rẹ kó ṣí sí ẹ̀ṣẹ̀ rẹ, má ṣe tàn ara rẹ jẹ. Ìwọ tó bá ti ṣe nǹkan tí ò dá, tó bá ti lu òfin Ọlọ́run, tó bá ti rú òfin Ọlọ́run látara rẹ àbára ènìyàn, jẹ́ kí ìyè rẹ kó ṣí sí, mọ ẹ̀ṣẹ̀ rẹ lẹ́ṣẹ̀. Àwọn àgbà ní pé bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹ̀bi rẹ̀ lẹ́bi, ẹjọ́ ti ṣe kí ni? Ó ti tán, kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Bẹ́ẹ̀ ni mọ ẹ̀ṣẹ̀ rẹ lẹ́ṣẹ̀. Jòhánù kínní orí kínní ẹsẹ̀ 8 ó ní wípé bí àwa bá wípé àwa kò ní ẹ̀ṣẹ̀, àwa ń tàn ara wa jẹ, òtítọ́ kò sì sí nínú wa. Ìwé Òwe orí 3 ó fi yé wa wípé ẹsẹ̀ 3 àti 4 wípé àánú àti òtítọ́ ló ń rìn, láìsí òtítọ́ kò sí àánú. Má tàn ara rẹ wà ní òtítọ́ wípé tó bá ṣe ń tí ò dá, àmọ́ ṣe ń tí ò dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ lónìí wọ́n á gba owó wọn ní dá padà. Wọ́n ti ẹ̀ ní sọ ẹni tó ń yá lówó, tó yá wọn lówó wọn ní sọ fara pé má bínú, nǹkan ló ṣẹlẹ̀, mi lè dáwó yẹn padà mọ́. Ṣé o máa forí jì mí owó yẹn, àbí o máa dúró fún mi nígbà àkókò díẹ̀ kí n fi dá padà? Irọ́, wọn ní sọ́mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń tàn èèyàn jẹ, onígbàgbọ́ ni wọ́n á purọ́ wọn ní padà sọ pé ẹ má bínú, ṣé ẹni tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn irọ́ mo pa o, ẹ dáríjì mi, mi mọ tó dé bá mi, èṣù ló gbà ṣàkó. Àwọn ní iṣẹ́ èṣù ni, purọ́, iṣẹ́ èṣù ni, ṣùgbọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú èṣù ni. O gbọ́dọ̀ mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. Tó bá fẹ́ mọ tó ìgbésẹ̀ tó yẹ kó o gbé níwájú Ọlọ́run, tó bá máa borí ẹ̀ṣẹ̀, tó bá bára rẹ nínú ẹ̀ṣẹ̀, tó bá fẹ́ borí, tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé mọ ẹ̀ṣẹ̀ rẹ lẹ́ṣẹ̀ o. Bẹ́ẹ̀ ni jẹ́ kí ìyè rẹ kó ṣí sí ẹ̀ṣẹ̀, má ṣe tàn ara rẹ jẹ. Ìgbésẹ̀ kejì ni pé jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o sì yí padà. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o sì yí padà. Jòhánù kínní orí kínní ẹsẹ̀ 9 ó ní pé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Àwọn kan wà lóde lónìí tó ní pé Ọlọ́run ò ń dúró de kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó tó dárí jì, ó ń dúró de o, má yẹ kán tàn ẹ́ o, ó ń dúró de o. Tó o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó túmọ̀ sí pé o ṣetán àti ronúpìwàdà, ó túmọ̀ sí pé o ṣetán àti kọ̀yìn sẹ́ṣẹ̀, ó túmọ̀ sí pé o ṣetán àti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀.
nítorí náà o gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó wà níbí mo ti kà yẹn Jòhánù kínní orí kínní ẹsẹ̀ 9. tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olódodo ni Ọlọ́run láti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ẹ́ o. Bẹ́ẹ̀ ni, kí ó sì wẹ̀ ọ́ mọ́ kúrò nínú gbogbo àìṣòdodo rẹ. Ìwé mọ́ sì fi yé wa nínú ìwé Òwe orí 28, Proverbs 28 ẹsẹ̀ 13. Mo máa ń sọ èyí, ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni ò kí ń kọbi ara sí wípé àìmá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun ni ó jẹ́ kí ẹ̀ṣẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lẹ́rù. Àìmá lè ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun ni òun ṣe jẹ́ ká lè borí ẹ̀ṣẹ̀. Proverbs 28 13 kí ló sọ? Ó ní 52 ló dàbí 28 yẹn. 13 ẹsẹ̀ 13 ó ní ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Wọ́n tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ tá sì ń kélé ẹ lórí pẹ̀lú òróró, pẹ̀lú ìpè, pẹ̀lú gbogbo ẹ̀, tọ́lọ́run wá gbàdúrà, ṣé ẹ wá rí pé kì í ṣe ẹ̀bi Ọlọ́run, kì í ṣe ẹ̀bi ẹni tó ń gbàdúrà? Wọ́n tó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ nìyẹn. Ìgbà mìíràn bí wòlíì bá dijú tó bá mọṣẹ́ ẹ̀ níṣẹ́, á bèrè lẹ́ẹ̀mọ́ pé kí ló dìnà àdúrà ẹni yìí? A sì ń gbàwẹ̀, à ń gbàdúrà fún, kò dẹ̀ fẹ́ gbà. Ẹ máa fi ẹ pé ẹlẹ́ṣẹ̀ ni. Ẹ jẹ́ kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Òun ló ṣe di dandan fún gbogbo ẹlẹ́ṣẹ̀ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá máa rí ìdáríjì o. Ẹni tí ó bá ti bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ó wà ní Bíbélì wọ́n náà. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú. Bó bá fẹ́ rí àánú gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, o gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o sì kọ̀ ọ́ sílẹ̀ o. Jákọ́bù orí 5 ẹsẹ̀ 16 wà ńbẹ̀ náà. Kí ni ìgbésẹ̀ kẹta tó máa gbé tó bá fẹ́ mọ ìgbésẹ̀ tó yẹ ní gbígbé bí a bá ṣẹ̀ sí Ọlọ́run láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn, láti bọ́ lọ́wọ́ ìjìyà àti ìpọ́njú ọ̀tá tí ó máa ń wáyé nípa ẹ̀ṣẹ̀? Ìgbésẹ̀ kẹta ni pé ronúpìwàdà kí o sì yí ọkàn padà. Bẹ́ẹ̀ ni, ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 9 mi fẹ́ kà ó ní ká so èso tó yẹ fún ìrònúpìwàdà. Ó wà ńbẹ̀, Mátíù orí 7 ẹsẹ̀ 9, orí 9 ẹsẹ̀ 13, ìwé Máàkù orí 2 ẹsẹ̀ 17, Lúùkù orí 3 ẹsẹ̀ 8 ó wà ńbẹ̀, orí 15 ẹsẹ̀ 7 ó wà ńbẹ̀. Ẹ kí n ka ìwé Pétérù orí 2 fún wa, Pétérù 2 orí 3 ẹsẹ̀ 9. Ẹ kí n ka yẹn fún wa. Ronúpìwàdà. Kí ni mo wí? Yí ọkàn rẹ padà. Ọkàn rẹ kó jẹ́ kí o faramọ́ ẹ̀ṣẹ̀ yẹn, tó jẹ́ kí ẹ̀ṣẹ̀ yẹn kó di ṣíṣe fún ọ. O gbọ́dọ̀ yí padà o. Gbogbo bí èrò rẹ ṣe rí tó gba ẹ̀ṣẹ̀ láàyè, èrò yẹn gbọ́dọ̀ yí padà. Òun ló jẹ́ ìrònúpìwàdà. O gbọ́dọ̀ so èso tí gbogbo àwọn ìpò ronúpìwàdà lóòótọ́. A gbọ́dọ̀ rí pé o ronúpìwàdà o sì yí ọkàn padà. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run retí ìrònúpìwàdà rẹ kí ó bá lè mú ìlérí rẹ̀ ṣẹ lórí rẹ̀. Mo gbàdúrà orí ọ̀fẹ́ àti ìrònúpìwàdà. Ọlọ́run á yọ̀ǹda fún wa o. Á yọ̀ǹda fún wa. Ìgbésẹ̀ kẹrin tó o nílò àti gbé ni pé ránṣẹ́ sí alágbàwí rẹ tí ń ṣe Jésù Kristi. Kí ni mo ń sọ nípa pé kó ránṣẹ́ sí alágbàwí rẹ? Ó máa gbàdúrà, béèrè fún àánú lọ́wọ́ Jésù ni o. Nípa agbára ẹ̀mí mọ́ k'Ọlọ́run ṣàánú fún ẹ kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ohun tó máa ṣe nìyẹn. A ti kà á lẹ́ẹ̀kan yẹn, Jòhánù orí 1 ẹsẹ̀ Jòhánù 1 orí 2 ẹsẹ̀ 1 àti 2. Ó ní wípé bí àwa bá dẹ́ṣẹ̀, a ní alágbàwí kan. Bí àwa bá, ó ní ọmọ, ẹ jẹ́ kí n kà á fún wa. Ẹ má ṣe ṣẹ̀. Ó ní ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín kí ẹ má bá dẹ́ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀, àwa ní alágbàwí lọ́dọ̀ Bàbá, Jésù Kristi olódodo. Òun sì ni ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í sì ṣe fún tiwa nìkan, ṣùgbọ́n fún ti gbogbo ará ayé pẹ̀lú. Ránṣẹ́ sí alágbàwí rẹ̀, Jésù Kristi nìkan. Òun ni ìyanjú sí ìṣòro ẹ̀ṣẹ̀ o. Òun gbọ́ ìṣòro tó bá ti ní ẹ̀ṣẹ̀ nínú, Jésù ni ìyanjú sí gbogbo yẹn, ìṣòro yẹn. Ránṣẹ́ sí, tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, jẹ́ kó foríjì ẹ́. Alágbàwí rẹ ni ó ń ṣìpẹ̀ fún ẹ lọ́run. Ó ń bá ẹ bẹ Ọlọ́run Bàbá. Kò fẹ́ kó rí ìbínú Ọlọ́run tá ti ṣètò fún àwọn aláìgbọràn. Kò fẹ́ kó rí.
ó ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí rẹ, ó ń sọ fún Ọlọ́run wípé òun ti gba ipò rẹ lórí igi àgbélébú, òun ti gba ikú rẹ kú, òun ti gba ìyà rẹ jẹ. Nítorí náà kí Ọlọ́run kó dáríjì ọ́, kó fún ọ ní òdodo tirẹ̀. Ohun tó ń ṣe fún wa lọ́run nìyẹn, tó fi ń ṣìpẹ̀ fún wa, tó ń gbàdúrà fún wa lọ́run. Ìwọ náà ìgbésẹ̀ kẹrin tó nílò àti gbé ni wípé bá Jésù sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kó bá Ọlọ́run làjà, bá Jésù sọ̀rọ̀. Ìgbésẹ̀ karùn-ún tó nílò àti gbé ni pé ìwọ náà tẹ́wọ́ gba ìwẹ̀nùmọ́ àti ìdáríjì. Tó bá ti wá gbàdúrà pé bàbá dáríjì mi, ṣàánú fún mi, Jésù dáríjì mi, ṣàánú fún mi, mo ti mọ ẹ̀ṣẹ̀ mi lẹ́ṣẹ̀, mo jẹ́wọ́ rẹ̀. O gbọ́dọ̀ tẹ́wọ́ gba kíni? Ìdáríjì tán fún ẹ. Níwọ̀n ìgbà tó bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, ní gẹ́lẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìdáríjì máa wá. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù bí ó tilẹ̀ fojú rí yóò wẹ̀ ọ́ mọ́ kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀. Gbogbo èrè yóò rìṣà yóò fò lọ́nà ayé rẹ̀. Jẹ́wọ́ rẹ̀ o. Jẹ́wọ́ rẹ̀. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí o tẹ́wọ́ gba ìwẹ̀nùmọ́ àti ìdáríjì. Òun ló wà ní Jòhánù kínní yẹn, orí kínní ẹsẹ̀ 7 àti 9. Kí ló sọ? Ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹsẹ̀ 9. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ọ̀tọ̀ ni ìdáríjì, ọ̀tọ̀ ni ìwẹ̀nùmọ́ o. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. Àsìkò sí fún wa láti tọpinpin ẹ̀ o. O gbọ́dọ̀ tẹ́wọ́ gba ìwẹ̀nùmọ́ àti ìdáríjì. Ìwẹ̀nùmọ́ ni wípé gbogbo ẹrù ọ̀tá tó wà lára rẹ tó ń jẹ́ kó máa lè dẹ́ṣẹ̀, gbogbo èròkèrò tó máa rò yẹn o gbọ́dọ̀ parun nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mọ́ sọ pé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ nínú ọkàn mi kí n má bàa dẹ́ṣẹ̀ sí ọ. Wá fi ọ̀rọ̀ Ọlọ́run wá fi dípò èròkèrò, èrò ara, èrò ìfẹ́kùfẹ́ ara, èrò tinú ayé, wá fi ọ̀rọ̀ Ọlọ́run dípò rẹ o. Bẹ́ẹ̀ ni ìyẹn ni iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù fẹ́ ṣe lára wa, kí ọ̀rọ̀ Ọlọ́run bá lè ní ibùjókòó lọ́kàn wa. Ìgbésẹ̀ karùn-ún tá gbọ́dọ̀ gbé nìyẹn. Ìgbésẹ̀ kẹfà òun ni wípé ṣe àtúnṣe tó yẹ ní ṣíṣe. Ṣe àtúnṣe tó yẹ ní ṣíṣe. Bẹ́ẹ̀ ni ìwé Lúùkù orí 19 ó sọ fún wa nípa ìtàn Zákérù wípé ó ṣe àtúnṣe. Nígbà tó pàdé Jésù ó ṣe àtúnṣe. Kò kàn béèrè fún ìdáríjì nìkan, ó ṣe àtúnṣe. Gbogbo ohun tó ti gbà lọ lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn èèyàn ó dá padà. Ó pín gbogbo ohun tó ní sí ọ̀nà méjì, ó dá padà. Ṣé bá rí ìtàn arákùnrin ọ̀dọ́ tó lówó tó lọ́rọ̀ tó bá Jésù pàdé nínú ìwé Mátíù orí 19 yẹn náà, òun náà ṣe àtúnṣe. Nígbà tí Jésù sọ wípé ó ní ọkùnrin rẹ̀, kí ni mo lè ṣe láti jogún ìjọba ọ̀run? Jésù ní kó lọ pa òfin mọ́. Ó lóun ti pa òfin mọ́. Jésù pé ìtò mọ̀ ló pa mọ́, ìtò kọbi ara sí èmi mọ̀. Ó yá lọ ta gbogbo tó ní kó lọ fáwọn aláìní. Kí ló ta ṣe kọ sí bẹ́ẹ̀? Ó nílò àtúnṣe ni. Torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti ní àkójọpọ̀ tí ó lòdì sí òfin Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà ló jẹ́ pé ohun tóun ní ó ní sí ìpalára àwọn tí ò ní ni. Ìwé mọ́ wá sọ pé Jésù sọ fún pé kó lọ ta ohun tó ní, kó fún àwọn tálíkà, kó padà bọ̀ wá tó wá máa tẹ̀lé Jésù. Nígbà tó gbọ́ ohun tí Jésù sọ, ó wà ní ìbànújẹ́ torí pé àti ṣe àtúnṣe yẹn ó ní agbára. Ìrònúpìwàdà rẹ ò tí ì pé tó bá ṣe àtúnṣe o. Tó bá jí nǹkan lọ dá padà. Tó bá ti purọ́ lòdì sí èèyàn tó ẹni ẹ ti sọ ṣe, lọ jẹ́wọ́ pé wọ́n ló purọ́. Lọ ṣe àtúnṣe. Àwọn èso ìrònúpìwàdà ni ṣe àtúnṣe tó yẹ ní ṣíṣe. Má fojú dá, má kàn fojú dá. Jẹ́ kí n kàwé Jákọ́bù yìí fún wa, àkókò wa ti lọ dáadáa. Jẹ́ kí n kàwé Jákọ́bù orí 5. Mo ní mo fẹ́ kà fún wa, mi kà nígbà tá à ń ṣe èdè Gẹ̀ẹ́sì. Jákọ́bù orí 5. Jákọ́bù orí 5. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń pè látúnṣe. Ó bá tèèyàn jẹ́, ó wá ti ronúpìwàdà. Ó padà lọ bá ẹni tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ló bá tiẹ̀ jẹ́ kó dáríjì ẹ̀. Ó dáríjì ẹ̀ kò dáríjì ẹ̀ kọ́ ni kókó bẹ̀rẹ̀ pé ó ti gbé ìgbésẹ̀ àtúnṣe, ó ti so èso tó yẹ fún ìrònúpìwàdà. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ọ̀rọ̀ lónìí tó bá pọ́n pàdé Jésù ní tòótọ́, wọ́n á dá ọ̀rọ̀ wọn sí méjì. Tàbí kọ́ tiẹ̀ ta gbogbo tán ní, kọ́ fún àwọn aláìní, kọ́ máa tẹ̀lé Jésù, kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣe. Wọ́n ní ṣe. Iye lẹ́ máa fi hàn pé wọ́n ronúpìwàdà ní tòótọ́. Wọ́n bá Jésù pàdé ní tòótọ́. Bẹ́ẹ̀ ni Jákọ́bù orí 5 ó ní ẹ wá nísinsìnyí ẹ̀yin ọlọ́rọ̀, tó bá délé kó kà fún ara rẹ̀. Ẹ máa sọkún kí ẹ sì máa pohùn réré ẹkún
nítorí òṣì tí ń bọ̀ wá ta yín inú bẹ́ẹ̀lì rẹ̀ ló wà o. Ọ̀rọ̀ yín di bàjẹ́, kòkòrò sì ti jẹ aṣọ yín, wúrà àwọn fàdákà yín di pààrà, ìpààrà wọn ni yóò sì ṣe ẹlẹ́rìí sí yín, tí yóò sì jẹ ẹran ara yín bí iná. Ẹ̀yin ti kó ìṣúra jọ de ọjọ́ ìkẹyìn, kíyèsí ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín, èyí tí ẹ kò san. Ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ilé iṣẹ́ wọn á kọ̀ wọ́n ní sọ ẹ̀tọ́ àwọn ọmọọṣẹ́ wọn fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ á jẹ́ wọlẹ̀, onígbàgbọ́ sì ni wọ́n á máa fèdè fọ̀, á máa lọ ìjọsìn. Ọjọ́ ìkẹyìn ojú yóò já wọn, bẹ́ẹ̀ ojú yóò tì wọ́n nígbà tí ohùn yìí bá kọ sí wọn. Ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín, èyí tí ẹ kò san ń ké rárá, ó máa ké. Ẹ̀jẹ̀ ń gbèsè ẹni kó má ké. Wọ́n fi ẹ̀jẹ̀ gómìnà ìlú, ó jẹ gbogbo aráàlú ń gbèsè. Ó ní kí gbèsè tó jẹ wọ́n kó má ké, torí gbà tó jẹ wọ́n ní gbèsè ó ti rú òfin Ọlọ́run. Oríṣiríṣi nǹkan ló ti ní ò lọ dáadáa, oríṣiríṣi àìṣedéédé ló ti pàṣẹ tó ṣe yẹn, ó ti bọ́ sínú ẹbí, ó ti bọ́ sínú ilé, ó ti bọ́ sí oríṣiríṣi nǹkan. Wọ́n lè jẹ́ pé àwọn ìpinnu àti ìgbésẹ̀ tí àwọn adarí ìlú máa ń ṣe ó nípọn gan, ó máa ń nípọn láti ìran kan dé ìran mìíràn. Ọlọ́run sì máa ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, nítorí pé ó máa ń ba òfin Ọlọ́run jẹ́, ó máa ń ba ìgbésí ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́. Ó ní ẹgbọ́n tó sọ, kíyèsí ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín, èyí tí ẹ kò san ń ké rárá, àti ìgbé àwọn tí ó ṣe ìkórè sì ti wọ inú igbe àwọn tí ó ṣe ìkórè sì ti wọ inú etí Olúwa àwọn ọmọ ogun igbe wọn. Ìwọ tí a bá ń tàn jẹ lónìí kígbe pé Olúwa, Ọlọ́run á gbọ́ igbe ẹ o. Ọlọ́run á gbọ́ igbe ẹ lòdì sí àwọn tó ń jẹ ń gbèsè o. Ẹ̀yin ti jẹ adùn ní ayé, ṣó ń gbọ́? Ẹ̀yin ti jẹ adùn ní ayé, ẹ̀yin sì ti fi ara yín fún ayé jíjẹ. Ẹ̀yin ti bọ́ ní ọjọ́ pípa, torí pé wọ́n ti gbádùn ní ayé. Ẹ máa gbọ́ nǹkan tó sọ fún wọn. Ẹ̀yin ti dá ẹ̀bi fún olódodo, ẹ sì ti pa á. Ẹ̀yin ti dá ẹ̀bi fún olódodo, ẹ sì ti pa á. Òun kò kọ ojú ìjà sí yín. Nítorí náà ará, ẹ mú sùúrù títí dé ìpadà wá Olúwa. Kíyèsí, àgbẹ̀ a máa retí èso iyebíye ti ilẹ̀, a sì mú sùúrù dé títí di ìgbà àkọ́rọ̀ àti àrọkúrò òjò. Ṣó gbọ́ báyẹn, ìwọ ọlọ́rọ̀ nínú ayé, kíyèsára o. Ṣé àtúnṣe tó yẹ? Ìrònúpìwàdà ò pé láìsí àtúnṣe. O gbọ́dọ̀ mọ̀ yẹn. Ìkeje ni pé ká tó gbàdúrà ni pé rìn nínú ìfẹ́. Ìfẹ́ ló borí gbogbo òfin Ọlọ́run. Rìn nínú ìfẹ́. Jòhánù orí kìíní ẹsẹ̀ kejì. Ibi tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lónìí, ó sọ fún wa. Jòhánù kìíní orí kejì ẹsẹ̀ karùn-ún, ó sọ fún wa wípé ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń pa òfin rẹ̀ mọ́, lára rẹ̀ ni a gbé mú ìfẹ́ Ọlọ́run pé ní tòótọ́. Nípa èyí ni àwa mọ̀ pé àwa ń bẹ nínú rẹ̀. Tí o bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn náà, ó ní pé ẹni tí ó bá wí pé òun ń bẹ nínú ìmọ́lẹ̀ tí ó sì kórìíra arákùnrin rẹ̀, ó ń bẹ nínú òkùnkùn títí fi di ìsinsìnyí. Ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀, ó ń gbé inú ìmọ́lẹ̀, kò sì sí ohun ìkọ̀sẹ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ń kórìíra arákùnrin rẹ̀, ó ń gbé inú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sì mọ ibi tí òun rè, nítorí tí òkùnkùn ti fọ́ ní ojú. Òkùnkùn ní fọ́ wa lójú o, lórúkọ Jésù. Ìwé Galatia orí 5 ó sọ nípa èso ti ẹ̀mí. Orí 5 ó sọ nípa èso ti ẹ̀mí náà. Àwa tá bá rìn nínú ẹ̀mí là ń rìn nínú ìfẹ́. Ìgbésẹ̀ keje yẹn nìyẹn, o gbọ́dọ̀ rìn nínú ìfẹ́. Wà ní Galatia orí 5 ẹsẹ̀ 6, 13 sí 15. Ó tún wá wo inú ìwé Pétérù kìíní yẹn orí 4 àti kà sẹ́yìn. Ó fẹ́ kà fún wa ká tó gbàdúrà. Tí máa kà gbẹ̀yìn relé la máa gbàdúrà. Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 6, ó ní ju gbogbo rẹ̀ lọ ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín,
nítorí ìfẹ́ ní bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ìfẹ́ ló ṣe kí ni? Ó bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ó túmọ̀ sí pé ìwọ tó bá nífẹ̀ẹ́ ara ẹnìkejì rẹ, ò ní ṣẹ̀ sí, ò ní pa wọ́n lára, ò ní ṣe àìdá, ò ní ṣe ibi sí ẹni tó nífẹ̀ẹ́ sí. Tó bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run lóòótọ́, ò ní ṣe ibi sí Ọlọ́run, ò ní múnú Ọlọ́run bínú. Tó bá nífẹ̀ẹ́ sí ọmọlàkejì rẹ nítòótọ́, ò ní ṣe ibi sí wọn, ò ní mú wọn bínú. Ìfẹ́ ó bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ẹ̀ṣẹ̀ tó yẹ kó dá, ìfẹ́ á bò mọ́lẹ̀. Pàdé mi nínú ìwé Fílípì, mo fẹ́ ká gbàdúrà. Mo fẹ́ kó béèrè fún ìfẹ́ Ọlọ́run. Ìwé Fílípì kínní. Fílípì kínní. Fílípì kínní. Ẹsẹ̀ 9 ni mo fẹ́ ká kà báyìí. Mo fẹ́ ká fi gbàdúrà ni o. Mo fẹ́ ká fi gbàdúrà. Fílípì orí kínní ẹsẹ̀ 9 mo fẹ́ ká fi gbàdúrà ni o. Tí mo máa kà kẹ́yìn rélé tá máa fi gbàdúrà. Fílípì kínní orí 9 ó ní, èyí sì ni mo ń gbàdúrà fún pé kí ìfẹ́ yín kí ó lè máa pọ̀ sí síwájú àti síwájú nínú ìmọ̀ àti ìdájọ́ gbogbo, kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó dára jù wò, kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi, lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi fún ògo àti ìyìn Ọlọ́run. Mo fẹ́ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi pẹ̀lú ìgbàgbọ́ láti gbàdúrà pé Ọlọ́run fi ìfẹ́ rẹ kúnnú ọkàn mi síwájú sí. Jẹ́ kí ìfẹ́ rẹ ó gba ọkàn mi, jẹ́ kó gba ọkàn mi po. Ó yá gbàdúrà ìwọ tó bá ń gbọ́ mi. Jẹ́ kí ìfẹ́ rẹ kó gba ọkàn mi po. Ìfẹ́ rẹ nínú ìmọ̀ àti nínú òdodo, jẹ́ kí ó gba ọkàn mi po. Nínú ìmọ̀ àti nínú ìdájọ́ gbogbo, jẹ́ kí ó gba ọkàn mi po. Jẹ́ kó gba ọkàn mi po. Ìfẹ́ tí ó kórìíra ẹ̀ṣẹ̀, ìfẹ́ tó borí ẹ̀ṣẹ̀, ìfẹ́ tí ò ń ṣe ìpalára fún ọmọnìkejì, ìfẹ́ tó ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, ìfẹ́ tí ó mú kí a wà nínú ìwà mímọ́ gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 5. Ìfẹ́ mímọ́ tí ẹ̀mọ́ tí ó ń gbìn tó sì ń ṣe kíni tó ń tọpinpin rẹ̀ sọ́kàn wa, jẹ́ kí ó gba ọkàn mi po. Yọ̀ǹda ọkàn rẹ fún Ọlọ́run, kí ìfẹ́ Ọlọ́run kí ó gba ọkàn rẹ po. Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí àmì rẹ kó lárin. Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá ti gbọ́ mi tí wọ́n náà rí wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹ lóòótọ́, àbò ti fàyè rẹ fún Jésù ṣùgbọ́n ó gbégbé ayé wa mọ́ inú ẹ̀ṣẹ̀ ló wà. Mo fẹ́ kó súnmọ́ bí níbi tó bá wà, gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ kí o jẹ́ ká jọ gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí. Gbàdúrà pé k'Ọlọ́run kó dáríjì ẹ̀ṣẹ̀ rẹ, k'Ọlọ́run kó wẹ̀ ọ́ mọ́ kúrò nínú àìṣedédé àti àìṣòdodo rẹ, kí Ọlọ́run kó fi àánú gbà ẹ́, kí Jésù Kristi kó ṣìpẹ̀ fún ọ, kí o rí ìdáríjì àti ìwẹ̀nùmọ́ gbà, kí o rí àánú gbà. Gbàdúrà yẹn. Mo fẹ́ kó gbàdúrà ìwọ tó fẹ́ fàyè rẹ fún Jésù fún ìgbà àkọ́kọ́, àbí ìwọ tó fẹ́ fàyè rẹ fún Jésù ní ìgbà ìkejì àbí ìgbà ìkẹwàá, kò níye ìgbà tó ti ṣe o. Ohun tó ṣe kókó ni pé kí ó wá láti inú ọkàn rẹ wá. Mo fẹ́ kó gbàdúrà yìí tẹ̀lé mi. Sọ wípé ní orúkọ Jésù Kristi, Ọlọ́run bàbá mi, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, mo kọ ayé sílẹ̀, mo kọ ara sílẹ̀. Mo gbàgbọ́ lọ́kàn mi ní tòótọ́ wípé Jésù Kristi wá, ó sì kú fún ẹ̀ṣẹ̀ mi àti gbogbo ènìyàn. Ó jíǹde ní ọjọ́ kẹta, ó sì gòkè rí ọ̀run, jókòó sí ọwọ́ ọ̀tún bàbá. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ sọ mí di àtúnbí, ẹ sọ ohun gbogbo di ọ̀tun fún mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Níwọ̀n gbà tó ti jẹ́wọ́ Jésù Kristi lólúwa lónìí, tó sì ti tẹ́wọ́ gbà, mo pa láṣẹ adáríjì ọ́, àwẹ̀ ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Mo pa láṣẹ akọ orúkọ rẹ sínú ìwé ìyè. Mo pa láṣẹ fún ohun gbogbo di ọ̀tun fún ọ. Tábárí àìsàn náà agbára rẹ, ó fi ayé rẹ sílẹ̀, ó fi agbára rẹ sílẹ̀. Mo sì kéde fún ọ láti òní wípé ohun gbogbo di ọ̀tun fún ọ. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá fẹ́ fún Ọlọ́run ní ọrẹ àbó ní ohun tó bá fẹ́ fún lélẹ̀, fi lélẹ̀ sórí pẹpẹ yìí. Pẹpẹ mímọ́ ló sọ ohun gbogbo di mímọ́ o. Pẹpẹ mímọ́ níwájú Olúwa ló sọ ohun gbogbo di mímọ́. Àbó fẹ́ fi ọrẹ wòlíì sílẹ̀, ohun tó bá fẹ́ fi sílẹ̀ níwájú Olúwa. Àbó fẹ́ dá ìdámẹ́wàá,
mo fẹ́ gbàdúrà mo fẹ́ fi ọ̀sẹ̀ wálé Ọlọ́run lọ́wọ́ o láǹfààní àti fi sílẹ̀ láti fi jọ́sìn sí Ọlọ́run àwọn èèyàn wa wọ́n á fi bó ṣe lè ṣe wọ́n á fi sórí pẹpẹ tá wà lórí rẹ̀ yìí mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi ọ̀sẹ̀ yìí yóò fọ ohun rere fún wa Ọlọ́run yóò ṣe ọ̀nà wa ní rere lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí a máa wà ní ìwà mímọ́ ọ̀sẹ̀ yìí a ní bọ́ sínú ẹ̀ṣẹ̀ ọ̀tá ò ní mú wa mo sọ jáde pẹ̀lú àṣẹ wípé lọ́sẹ̀ yìí àyànmọ́ wa lòdì sí ìjìyà àyànmọ́ wa lòdì sí ìpọ́njú gbogbo ohun tó tọ́ mọ́ ìjìyà gbogbo ohun tó tọ́ mọ́ ìpọ́njú lórúkọ Jésù mo lé jìnnà rere bẹ́ẹ̀ ni yóò sì rí nínú ọ̀sẹ̀ yìí lọ kórè ohun rere mo pa láṣẹ lọ́sẹ̀ yìí àánú kó farahàn ọ́ lọ́sẹ̀ yìí lọ jèrè ìwà mímọ́ lọ jèrè òdodo mo gbọ́ kedere ni ìwọ tó mọ̀ wípé o ti jìyà òdodo rí ábílì àkàtà ẹ mọ́ ní sọ fún ọ wípé lọ́sẹ̀ yìí bí mo ti wí gẹ́gẹ́ bí ẹni tí a fi ṣe ọba àwọn bá rán lọ jèrè òdodo a máa rántí rẹ bá ti rántí Mọ́dékáì lọ jèrè òdodo a máa rántí rẹ bá ti rántí Jósẹ́fù lọ jèrè òdodo a máa rántí rẹ bá ti rántí Dáníẹ́lì nínú ọgbà kìnìún lọ jèrè òdodo gbogbo òdodo rẹ inú rere rẹ inú kan rẹ lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí o máa rere rẹ jẹ ọdún yìí á fọ rere fún ọ gbogbo ntọ́lọ́ ní pinnu fún ọ ní rere fún ọ lọ́dún yìí ó máa wá sí ìmúṣẹ o mo pa láṣẹ òní ṣòfò ẹ̀mọ́ òní ṣòfò ara gbogbo ìpinnu ọ̀tá Ọlọ́run ti ṣe kí ni ó bà gbogbo rẹ̀ jẹ́ o mo pa láṣẹ akọgbẹ́ nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti paṣẹ òkùnkùn gbogbo iṣẹ́ òkùnkùn láìka ta ìdá rẹ nínú ẹbí rẹ lónìí ìdáwọ́lé rẹ ó parẹ́ o gbogbo àfojúsùn rẹ èròǹgbà rẹ ní rere lọ́sẹ̀ yìí níbi gbogbo tó máa jẹ sí tó máa lọ sí ó yá lọ bá ẹ̀rí pàdé lọ bá ìyanu pàdé àánú ń fọhùn fún ọ bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà lórúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa kéde fún gbogbo ènìyàn tó bá ti wà lórí afẹ́fẹ́ ká darapọ̀ mọ́ wa mo gbàládùá pé àní sọ èrè wa nù lábẹ́ bó ti wù kó rí mo fẹ́ràn yín Ọlọ́run fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ orí ọ̀fẹ́ Ọlọ́run á máa pọ̀ fún gbogbo wa a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ayọ̀ la máa fi ṣọdún bẹ́ẹ̀ ni ó sì rí kó yí padà Jésù Kristi Olúwa wa títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o.